ونستهدي ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى إليتي أدوقف الله سبحانه وتعالى أشي الصلاة النبي محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله سبحانه وتعالى وبدي كل ما جاء عنه fún gbogbo àgbáńláyé kí a salatu náà ma bá wọn ará ilé annabi àti àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà a máa tẹ̀síwájú lénìí ó ti ẹ̀ ṣe pé tẹ̀síwájú wa orí tafsirul Qur'an eléyìí tí a ń bá bọ̀ láti inú suratul Baqara òun náà ló yẹ kí a máa ṣe àlàyé rẹ̀ lọ àmálẹ̀ ní tafsiru wa níbi tí ó ti wáyé ó nínú àwọn ááyà kan láti inú al-Qur'an tí ń bá wa sọ̀rọ̀ tí sì fi ń rinlẹ̀ fún wa nípa ìntànkì ní alhijab àbí káti ẹgbẹ́ kó lábẹ́ alhijab ká discourse nípa ìbòjú àwọn ìyàwó annabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọ̀rọ̀ kan ní tó ń já nàìjíríà nílẹ̀ Yorùbá wa yìí ọlọ́mọṣá ṣàánú wa o bàbá sí ń pàkan òun náà ni ìkan rú àwọn ẹlòmíín bẹ àwọn tí wọn kí ilẹ̀ Yorùbá ó tòrò kò ní jẹ́ kí wọ́n ó lè wà relevant in tí máa ń jẹ́ kó wà relevant tí ẹ òun náà ni pé kó sáà máa sọ̀rọ̀ tí ó fi dá ariwo lẹ ẹwà tọdún tá ti wà lẹ́nu ẹ̀ ẹ wá rí páwọn èèyàn ti sọ àwọn kan lẹ́nu ó dà bí kí ní wọ́n sọ àwa kan lẹ́nu àwọn ilé yóò sáàmọ̀jú kan máa fẹ́ ní ilé sí lọ ẹ̀rí pé bí ìbá ṣe pó bá wí tí ò dá òṣẹ́ni tí máa ráyè tí ẹ̀ ẹwú láti bí oṣù méjì àbí mélòó kan tọ́lọ̀ tí ni ó dákẹ́
ṣe bí ń ṣe útúbà jímọ̀ ẹnìkan mọ́ lọ rí wádìí rẹ̀ káàkiri ṣe bí ń ṣe gbogbo nǹkan míì lọ gbóbi tó bá lọ ẹnìkan wádìí rẹ̀ káàkiri àmọ́ náà tó wá ti di pé wọn wádìí òun ó wá máa ń fìlì pé ó má dàbí pé ìmọ̀ fẹ́ wà relevant mọ́ so kó lè bá máa wà relevant yóò wá máa sáà máa dáwọn ọ̀rọ̀ kan tí ó lè jùlẹ̀ gbìí kódà ó bá jùlẹ̀ tán yóò tún wá ní mo tútù jí yóò náà lẹ́ o ẹ máa rán ẹ lè mọ̀ pé in tó ń fi ń gba fáàrí nù àmọ́kọ́lọ́n kó sá là wá àbá wá ní ẹja fílẹ̀ ká wá sọ di bí ajá tí ń gbó ẹ̀rí bá já bá ń gbó nìsín èyàn kàn fi ajá lẹ̀ kó máa gbó ni kò bá dáa ká lè yẹn kàn lè fílẹ̀ bẹ́ẹ̀ ni kò bá dáa amáláburú ti ń bẹ́ẹ̀ ni pé bó bá ilé tújú kíní nílẹ̀ báyìí lọ́wọ́ kan náà láti máa rí àwọn tí ó ti máa gbàtànjẹ pẹ̀lú ẹ̀ láti máa rá àwọn tí ó máa rò pé bóyá kò dúró ọ̀rọ̀ kan bẹ nínú tí ń sọ ìdí nìyẹn ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ náà bùkátà púpọ̀ sí àwọn clarifications kí ó máa tẹ̀lé àwọn ọ̀rọ̀ náà gbà tí ń bá ti ń jùlẹ̀ ọ̀rọ̀ méjì lábẹ́ yẹn lè ní insha Allah ọlọ́mọṣáàrùn wá lọ́wọ́ ọ̀rọ̀ nípa àwọn sọ̀hábí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó tún máa mọ̀ padà bẹ́ gbogbo wa padà bẹ́ ẹni àwọn yìí ló bá múra kankankan ó bá sàtún gbé wá lọ́nà àrà ó ní sáwọn sàábí ọ̀hún gan sí wọ́n jẹ́ màláíkà ni ó sì dájú pé kò sẹ́ni ó bá jiyàn eléyìí kò sì sẹ́ni tí ń bá wíru eléyìí ẹnìkan kò ẹ́và pé àwọn sọ̀hábà ní màláíkà rí ó ní látara bẹ́ẹ̀ gbogbo tí èèyàn bá lè ṣe téèyàn lè wù níwà òun náà láàmọ̀ bá lọ́wọ́ àwọn sọ̀hábà náà àwọ̀ bọ́ jiyàn yíhun torí èèyàn ni wọ́n àbọ̀ jiyàn yíhun a sì lè jiyàn rẹ̀ láíláí àmọ́rọ̀ tó sọ kìí sórí àwọn sọ̀hábà nìkan kódà àwọn ànábì ọlọ́run yìí sàwọn màláíkà ayé ẹ̀kọ́ ni jàmá àwọn ànábì ọlọ́run wọ́n yìí ṣe kí ni àwọn náà ṣe màláíkà tọ́ táwọn sọ̀hábà náà bá táwọn ànábì ọlọ́run bá ti wá jẹ́ táwọn bá ti lè jẹ́ màláíkà ẹ̀dàkùn táwọn làwọn sọ̀hábà àwọn náà lè ṣe kínú wọ́n lè jẹ́ màláíkà tọ̀kọ́ wá mọ̀ náà o táwọn sọ̀hábà náà bá ti wá jẹ́ màláíkà àwọn tábì'únà àwọn tọ́jẹ́ tábì'únà tán tẹ̀lé wọn wọ́n lè jẹ́ màláíkà tọ̀ wá mọ́ gbé kíní ìbọ̀ wálẹ̀ bẹ́ẹ̀ ọ wà ní pé bí tí wọ́n ti ń sọ páwọn sọ̀hábà iṣẹ́ àwọn màláíkà ìwọ́ wá ń polówó àwọn bàbá yín kan fún wa nílẹ̀ Yorùbá yìí ẹ̀dàkùn sáwọn bàbá yín tó ń polówó náà sáwọn náà jẹ́ màláíkà àwọn ìjẹ́ kódà wọn já wọn sọ̀hábà débi tí wọ́n já wọn ànábì Ọlọ́run débi tí wọ́n já wọn màláíkà àmọ́ àwa ti mọ́ ń tọ́ fẹ́ gbé wọlé Yorùbá wallahi ó sì lè sausage gbogbo tó bá rò pọ̀ ní gbogbo tó bá rò pọ̀ jẹ́ sọ́tí ẹ̀rí àwa máa ń rò pọ̀ jẹ́ bákan tẹ́lẹ̀ a máa wọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ padà jẹ́ ọmọ pé àṣọ tí ọ̀ tó bá ti ń rò ọ́ apadà rí pé àṣí kò ságbára kan tó lè bá ti ta ní ti Allah subhanahu wa ta'ala ìdí rèé ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ẹni tẹ́kọ̀ọ́ ò sí lára rẹ̀ ni torí ẹni tẹ́kọ̀ọ́ bá ń bẹ lára rẹ̀ kò ní ẹ́fà wulẹ̀ mọ́ ṣe túnmọ́ sọ fún wa pé sáwọn sọ̀hábà jẹ́ màláíkà sí ìyẹn kan bọ́ dúkàn lè ṣàṣìṣe ní ìyẹn kan kò bọ́ dù yíhun a mọ́ tá ń bọ́ sọ o ní pé ànírọ́pọ̀ nínú yìí tí wọ́n máa ń wí alọ́ ń parọ́ mọ́ wọn ní òun là ń sọ fún ọ èyí tí ò bá jẹ́ pọ̀ ń parọ́ mọ́ wọn tó bá jẹ́ pọ̀ òótọ́ à ń padà ń rí pé òótọ́ òun náà yìí tọ́lọ̀ ti ṣàforíjì rẹ̀ fún wọn òun lọ́pọ̀lọpọ̀ rẹ̀ tí ó pé táwọn bá mọ́ wá débi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ bó ni àwa ó ti ṣàtúnṣe ara wa ló yá máa mú bẹ́ẹ̀ kìí ṣe káwá torí àwọn àṣìṣe yìí káwá máa gbé kórìíra àwọn sàábẹ̀ nì sí ẹ̀mí wa so ìdí nìyẹn àwọn ọ̀rọ̀ yóò nídìí kákan ọ̀rọ̀ yẹn nà pàtàkì jùlọ kọ́lọ̀ kó mọ́sá ṣàánú wa ni àwọn ọ̀rọ̀ wọn yìí kẹ́ẹ̀fì lè mọ̀ pé ó sákàn wù ú kó mọ dábìtì náà lẹ̀ gbogbo tó sọ ní nísìnyí tó ṣẹ̀ sọ níje lóhun gbogbo ẹ̀ pátá ẹ̀dàkùn èwo ni ò ti sọ nínú ẹ̀ ṣẹ́kan bẹ́ẹ̀nú ẹ̀ tí ò ti sọ rí kò sí ìdákùnkílọ tún sọ sí èyí tó sọ tẹ́lẹ̀ ò tó ọ ní àbọ̀ rí pé kíní ni ò sáà tí ìríbi wọ̀ ọ ti ń tẹ́ra rẹ ní wàláhì kò lè ríbi wọ́n lẹ̀ Yorùbá torí pé ọ lè sọ sí ìdínbí kọ kókòrìra àwọn sàábí sẹ́mi àwọn mùsùlùmí ọ nípa àwọn ọmọ rẹ gan ti ń bẹ sẹ́yìn pé ibi tí wọ́n ń lọ àwọn òbọ̀ lọ́bẹ̀
àwọn tí mọ̀ yìí ọ́n tún bọ́ tó ọ̀rẹ́ ṣe gan pé àkóso bú àwọn sọ̀hábà ẹ̀ gbọ́yé ni àwọn tó ti mọ̀ làwọn mọ̀ pé ẹ̀yin gangan lẹ́yìn ìfẹ́ ní dààmú ẹ̀yin tí fi ò bá dà yín láàmú ibi tí ń lọ gangan rèé àmàbẹ̀lúwa wa abẹ́lẹ́wọ̀n bá wa àwa náà mọ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ náà rèé èyí tí èsì tọ́lọ́run èyí tí èsì tànàbí ọlọ́mọjò tẹnuwa jáde o ọ̀rọ̀ fẹ́nu àfáà tí ń bá ń sọ̀rọ̀ oní ò mọ̀ dáràn bẹ́ẹ̀ ọlọ́dàkùn mọ́ sọ̀rọ̀ wa lọ́rọ̀ fẹ́nu so àyàn nana agbègbè ń agbègbè ẹlẹ́ẹ̀kejì ó ní ọ̀rọ̀ àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ǹjẹ́ ìyàwó ànábì kankan bojú àbí kò sí ìyàwó ànábì tí ó bojú gẹ́gẹ́ bó ti make claim ó sì emphasize ẹ̀ dáadáa ìkànnù àwọn àtàwájọ́ ọmọ ń da ìsìnrú lẹ̀ Yorùbá èyí ò bẹ́ ń kúrò dúnyà yìí èyí ò mo ti wá rí post rẹ̀ kan láàárọ̀ yìí òun ò lè mọ́ táàgì mi jẹ́ mo ti wá rí post rẹ̀ kan òun bá ti ní tọ̀ kò sí àyà kankan báyìí nínú Al-Qur'an tó sọ pé àwọn ìyàwó ànábì bojú ẹ wá mọ̀ wòrán ó wá ní kódà nínú Sahih Bukhari èyí tá a rí ni pé káwọn ìyàwó ànábì ó má bojú nínú àsìkò hajji kò sí àyà kankan ẹwùgán tó láwọn ìyàwó ànábì bojú nínú Bukhari ẹ má bojú nígbà hajji ó sì ní kíní òun lárí ọlọ́run mọ̀mọ̀ túnú àṣírí yín báyìí náà ni ohun ẹ̀ṣá dákun ń bí a bá dé ìyàbá tí wá dé àyín nísìn ẹ má mọ̀ play rú géèmù tẹ́ ẹ mọ́ play mọ́ o ọmọ wọn bá ti tún fi Sahih Bukhari mú yín nísìn ẹ tún wá sá padà pé àní Kùránì ni Kùránì làwá gbà àfẹ́ gbọ́rù yín o torí tí wọ́n náà bá ilé ti kó ti Bukhari a jẹ́ pé ìta bá ti mú bẹ́ àjọmọ́ sí kínú ni àjọmọ́ sí àlàyé rẹ̀ ni tọ́ àwọn àmì olúwa wa àmì ọlọ́wọ́ bá wa bí mannihi wa karamihi wa izzihi wa fadlihi ọlọ́mọsá àṣìyànú fún wa ẹjá kan lọ́nu tíra kan bí a ká kọ́kọ́ sáré yanjú ọ̀rọ̀ Muawiya tó ráàfẹ́ pẹ́lẹ́nu ẹ̀ ọkùnrin yìí abẹ̀sìnjẹ́ àbáyéjẹ́ ẹ̀rìkẹ́ gbogbo àwọn kọ̀ọ̀kan bẹ́ tàà fi mọ́ ròyìn ẹ̀ àti ní àwọn tó bá ń wù níwà ní ó mọ̀ determine ókọ̀ wo ni yóò mọ̀ sí kínú ni ókọ̀ wo ni yóò mọ̀ jẹ́ dẹ̀dẹ̀wúrẹ́ rẹ̀ ń sì jẹ́ o àmódìgbà tó bá tó wùwà dẹ̀dẹ̀wúrẹ́ elétekéte rẹ̀ ń sì ṣe kíní ń jẹ́ àmódìjó tó bá wù elétekéte òpùrọ́ rẹ̀ ń ṣe kínú náà ń jẹ́ ìjọ bá ti wùwà irọ́ abọ́lé ní ìwà orúkọ rẹ̀ lè ní abẹ̀sìnjẹ́ abákíní jẹ́jọmọ́ kí ló fà èyí tó sọ gbẹ̀yìn ó ní Muawiya ibn Abi Sufyan olófẹ́ dáwà padà sínú jahiliya ó sì ní Muawiya kò mọ̀jú in tó wọ́n sáà sí ìjọba lọ òṣèlú ló kàn ó wá sọ títí olówá kọ́ àwọn ọmọ wá líjọ àwọn mọ̀wálì ní wọ́n ń ba nǹkan jẹ́ sàmẹ́tán pé mọ̀wálì tó yẹ pé àtọ́jú ayé ànábì lànábì ti ń lò àwọn mọ̀wálì ni mọ́ọ́lá ní múfúrádù rẹ̀ tẹ́yàrẹ́ tó ń pè ní mọ́ọ́lá olẹ́n tó ṣe pé ẹrú ni ìgbówá jẹ́ ẹrú awára kúò ní oko ẹrú awásọ́dí kínú ni wọ́n ti wá rákò olóko ẹrú nínú ṣẹ̀ríà lọ́dọ̀ àwọn lárúbáwájọ́ náà ní ṣẹ̀ríà náà padà wá gbà á irú wọn kí lámọ̀ pé wọ́n mọ́ọ́lá kódà àwọn àmọ́ sàbí tí ẹ̀ dọ́dọ̀ ẹ̀ ni ó bá rákò olóko ẹrú ìlágbájá yìí mọ́ọ́lá àbíbákírì pé àbúbákírì ló rákò olóko ẹrú eléyìí mọ́ọ́lá Umar tí ń túmọ̀ pé Umar ló rákò ní oko ẹrú ní táǹpẹ̀ ní mọ́ọ́lá nù tọ́wá ní Muawiya kọ́ àwọn mọ̀wálí jọ anábì gan kọ́ àwọn mọ̀wálí jọ sallallahu alaihi wasallam anábì sì ń gbéṣẹ́ fáwọn mọ̀wálí ọ̀rọ̀ ìrun pípé níjọ́ tí ó bẹ̀rẹ̀ anábì jókòó pẹ̀lú àwọn sọ̀hábà ridwanullahi alaihim básìkò òrùn bá tó bó láti máa júwe pé àsìkò òrùn tó kálukú wa mú mara wa
ẹnìkan ní ẹjá gbágbó ká mọ́ lágbogbo gbọ́ngán Ànábì la fẹ́ yùn ìlànà àwọn Nasara nìyùn ẹnìkan ní ẹjá máa mú ìwo ká mọ́ fọ́hán Ànábì la fẹ́ yùn ìlànà àwọn Yahudi nù ẹnìkan ní ká dá iná kan kí iná kan lọ rere Ànábì la fẹ́ yùn ìlànà àwọn Májúsí nù ńgbẹ̀ wá ti rí nǹkan mímú ẹ̀ ẹkálukú máa lọlé náà a máa lọlé àwọn asùnjọ náà ìkànnà Sohaaba Abdullahi bin Zayd ló bá lálàá ojú àlá rẹ̀ ló wá rọ́kùnrin kan tí ń lọ tó gbé agogo dání ó wá pè yóò pé wá agogo yìí sọ fẹ́ ta ni mo fẹ́ tàbò àmì fẹ́ rà lọ́wọ́ rẹ ni àkílọ̀ fi ṣe àwa fẹ́ mọ́ lù ú tásìkò òun bá ti tó ní kó mọ́ dúgbọ́n gan ká lè mọ́ra wa ní ṣe ń kọ́ ní nǹkan míì tó ju agogo tí mo gbé dání lọ ó ní kọ́ mi ló bá kọ́ nígbà tí ń pèrún ìgbà tó wá kọ́ ní gbólóhùn bá ti ń pèrún yìí Abdullahi ibn Zayd bá jí aláre èyí sì sọ kí ní ìbá nàbí ó bá lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó bá ní ànábì mo sùn mo lálàá mo wá rí báyìí báyìí wá ṣẹlẹ̀ mo wá sọ báyìí ẹni ní fún mi lésì báyìí gbólóhùn báyìí ló wá kọ́ mi ànábì níbi kí n gbọ́ ìgbà tí ó pé ànábì ní tá a fi máa pera wa kírun rèé ibi wá ń lọ rí o ànábì wa nítọ̀ yìí wọ́ lọ lálàá lóòótọ́ o àmọ́ sọ ní tá a mọ̀ pé ìrun gbígbé yìí ìwọ kọ́ lọ mọ̀ pé ẹni a gbé fún oní Bilal tálà pé jọ mọ́ Bilal yìí mọ́ọ́lá ni wọ́n rà kú olóko ẹrú ni lójú ayé ànábì òun là nábì ní Abdullahi ibn Zayd ó máa pèrún fún àwọn wá ń pèrún jọ náà Bilal ló wá Abdullahi ibn Zayd ń pè sí létí òun wá ń pè jáde bí Bilal ṣe di apèrún nù o kódà báwọn alfáà bá bẹ́ẹ̀ ròyìn Bilal ọgbọ́ mọ̀ adínú Rasulillah sallallahu alaihi wasallam wọ́n ni apèrún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó apèrún ànábì ní Bilal so ẹ̀rùn náà sì rẹ̀ kílò náà mọ́wúlá kílò ń bú Muawiya sí wọ́n láàá fi mọ́ sọ pé àbọ̀ ìmọ̀ ní dọ̀ọ́làmú àtàìlẹ́kọ̀ọ́ oníṣẹ́gíní onídàílàmú kọ́ yìí tó sì fi farabalẹ̀ káwọn tó mọ̀ kán láyé ọ agídí ó sì lọ́n ṣe káàkiri agídí àti gbéraga àti mọ́tòmọ́tò àti gbogbo ẹ̀ mo jẹ́ báyìí ìwọ nìkan kọ́ lọ nílé ayé ṣọ́sì rí gbogbo yìí táwọn tán tẹ̀lé ọmọ ń tọ́ tán pé ogun tán pé ọmọ in tó jẹ́ kọ́ bá gbàtàn jẹ́ nìyẹn àṣírí ìmọ̀ òbò mọ́ ọ̀ lè parọ́ kankan fáwọn èèyàn so àwọn ọmọ wá lí ipa wọn náà wá ń gbájúmọ́rọ̀ mímọ̀ ìwọ̀n jámọ̀ nǹkankan bí a ti ń bí a ń lọ gẹ́gẹ́ nu Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àtọ́jú ayé rẹ̀ ní ti ń lo àwọn tó jẹ́ mọ́wólá sáwọn pọ̀ tó ga nínú ọ̀rọ̀ Islam ó yá ìwọ lọ díẹ̀ lè mú ìwọ sí báyìí bá bá rí gbogbo ẹ̀ ọ̀kan lárí ti Bilal yìí tọ́ ipò wá dásìkò Muawiya ẹ wá lọ wádìí tàwọn tó gbé sáyè kọ̀ọ̀kan àbáwọn tó gbọ́rọ̀ wọ́n wá jẹ́ mọ̀ wá lí fàkánà mọ́ dá kí ni yóò wá já mọ́ in tí wọ́n bá rí lákíyèsí ni ọ sọpọ̀ sàkíyèsí báyìí ẹlẹ́ẹ̀kejì Muawiya ibn Abi Sufyan ọ ti ń mẹ́kì kílèmù ya sì ti ń pè ọ padà ti pẹ́ tọ́ bá fẹ́ mọ́ sọ̀rọ̀ àwùgbò nǹkan láti fi sọ fún ọgbọ́ mọ́kàn mọ́ sọ̀rọ̀ lásán kọkàn mọ́ lánú kọ mọ́ pàdé sọ̀rọ̀ kọ́ mọ́ dákọ̀ tíra àti ẹ sọ̀rọ̀ kọ́ ṣe gíní ìwọ náà dákọ̀ tíra ọ̀rọ̀ tí mo wí ń bẹ nínú tíra báyìí ọ̀rọ̀ tí mo wí ń bẹ nínú tíra báyìí ọ̀rọ̀ tí mo wí ń bẹ nínú tíra báyìí ìyẹn là á mọ̀ pé òkè academic discussion lábẹ́ ṣe àmọ́ ìdọ́kàn ṣá sọ ọkàn sọ gbí ọkàn ṣá sọ níṣì ọkàn pariwo níṣì Muawiya owó ọkọ̀ bẹ́ ní kò sínú àwọn sọ̀hábà ó kó yíò jẹ àwọn mọ̀ sóyí ti ń kó yíò jẹ nísìn tó náà ti kọ́ lẹ́kọ̀ọ́ mẹ́un àwọn èèyàn ti kọ́ lẹ́kọ̀ọ́ àwọn bàbá tó lọ́fẹ́ mọ́ dìfẹ́ndì gan àwọn fi rinlẹ̀ pé Muawiya inú kí ló wà inú àwọn sọ̀hábà ridwanullahi alaihim bọ́ wá sì ń fi rinlẹ̀ pé kò sínú àwọn kutabul wahyi àìlẹ́kọ̀ọ́ tó àtàìnímọ̀ tó ní ariwo rẹ̀ tó ń pa pé àsìkò tó gba Islam ó ní amul fatih ó ní àkókò tí agbàlúmọ́ kà padà jájá bíra wa amul fatihi ṣe amul fatihi ànábì gbàlúmọ́ kà padà tán lè ní tó wá kújọ́ kejì ní ẹ̀rákùnjọ mọ́ àníṣà ànábì gbàlúmọ́ kà lè ní tó wá kú ní ọjọ́ kejì kò kú lọ́jọ́ kejì kò kú lóṣù kan kò kú lóṣù méjì kò kú lóṣù mẹ́ta kò kú lóṣù mẹ́rin kò kú lóṣù márùn áyá sí sọ̀kalẹ̀
tó bá léyàn kan wá gba ìsìláàmù law sallamna jadalan for argument's sake káàtẹ̀ ní bóyá ń tọ́ wíwù náà káwá la gbà á bẹ̀ pé gbàùn náà ni ó yá for argument's sake ṣé lẹ́nu gbàùn náà ṣé kò lè kọ́ nǹkan ni tí ànábì ò lè lò pé bá ń kọ́ nǹkan báyìí ni kẹwàá máa wo alábòsí o nínú àwọn àhàdíìsì tó wá tó la ọ̀rọ̀ pé Muawiya ń kọ́ nǹkan fún ànábì mọ́lẹ̀ òun ò wá mú apá kan nú ẹ̀ yóò ju apá kan lẹ̀ ìjọ Muawiya ara ni àtànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó pe Abdullahi ibn Abbas ó pe báyìí ní panagada lọ́ọ̀rì bá ń pe Muawiya wá lọ́ọ̀rì bá ń pe Muawiya wá kó wá bá mi ṣe kínú kó wá bá ń kọ́ nǹkan Ànábì sallallahu alaihi wasallam lọ́nà Abdullahi ibn Abbas Muawiya àgbàtà Abdullahi ibn Abbas dé wọn lọ sọ pé mò ń jẹun lọ́wọ́ èyí ń lọ wá lọ ìgbò wá lọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam la ashba Allahu batna kò sí ní yó ṣẹ́rí bọ́lọ̀ kò sí ní yó eléyìí wá mú yíò tí ẹ̀ oníta ni Muawiya ò lẹ́nsọ Muawiya tá Ànábì ti ṣe pèlé la ilaha illallah meanwhile àwọn lárúbá ní ìsìlúùbù kan lọ́dọ̀ wọn gbà náà wọ́n lè sọ̀rọ̀ tó yẹ pé tẹ́yìn bá kàn tú ọ̀rọ̀ lógere kí ni ó mọ̀ túmọ̀ èpè ni àmọ́ tí wọ́n bá tú àmì tí wọ́n bá sọ àwọn gbólóhùn kan mẹ́ta àwa máa ń sọ lọ́dọ̀ tí wá ń bì ju pé táwa bá wíwú ẹ̀ àbúyàn àṣìṣe pé tó yẹ pé bẹ́ẹ̀ bá sọ́gbà tẹ́ kàn bẹ́ẹ̀ ni wí bẹ́ẹ̀ ni ó ṣe rí ẹ dákun ọmọ tẹ́ bá ìjà sọ pé yóò bá fọ̀rọ̀ ìyá ẹ̀ yóò bá fọ̀rọ̀ ìyá ẹ̀ kí ni túmọ̀ rẹ̀ a sọ̀rọ̀ wọn ṣé a ṣépè fún un ṣé abú abẹ́ ìyá rẹ̀ tábà ní yóò bá fọ̀rọ̀ ìyá ẹ̀ ṣé abú abẹ́ ìyá rẹ̀ bọ́yọ̀ pé gbogbo alamọ́ tó ń pè ní fùrọ̀ gbogbo alásìmẹ́ tó ń pè ní ìyá tó tó bá ti wá ní yóò bá fọ̀rọ̀ ìyá ẹ̀ wọ́n sọ pé abẹ́ ìyá rẹ̀ náà ń bú kódà àyè máa sọ fún ẹni bẹ́ẹ̀ pé onísọkúsọ ní yíò àìwòrán alfàṣà tẹ̀sọ̀ alfàṣà kọ́ ó ti wà ní èdè wa pé ta bá ti gbọ́rú ẹ̀ wọ́n kàn sọ fọ́mọ bí ìgbà ta sọ fún yàn pé ọmọ àkẹ́ ayé ẹ̀kọ́ ní tó túnú so irú ẹ̀ ní túmọ̀ lá ashba Allahu batna a kò sì ní yóò tá nábì sọ fún Muawiya eléyìí wá mú bẹ̀ òun wá tú ṣe pé ó ní Muawiya tá nábì ṣe pè lé ọ ṣe wá mú tókè náà pé ànábì nìkan lọ rèé pé wá kó wá bó ṣe kínú kó wá bó nǹkan ṣe yá lábòsí báyìí ó ṣe yá alábòsí báhùn àìtí wá mọ iye àwọn èèyàn tán bá tún wá dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà lẹ́yìn fatih tí wọ́n wá dé tí wọ́n ní ànábì ọ̀rọ̀ tó sì wá sàlàyé fún wa yóò sì wá ká kọ́lẹ̀ o ànábì ò ní ẹlọ́rẹ̀ bá ń pe Muawiya wá wọ́n bá pe Muawiya dé ọya Muawiya ní wọn bá wọn ṣe kínú ní ó mọ bá wọn kọ́ gbogbo ilé níbẹ̀ nínú ìtàn Islam tíra wo ni wọ́n wá ń kà àwọn tíra tí wọ́n ń kà ò bá sàlàyé ẹ̀ bákan náà wá ní pé Islam Muawiya ọbẹ̀rún mọ́ amal fatihun èyí ò ní correct mo ṣe kí mo pè jọmọ́ o correct èyí tó rinlẹ̀ nínú tàn ó ní pé Muawiya ibn Abi Sufyan ó ti gba ìsìláàmù síwájú kó tó di pé síwájú amal fatih ó ló ti gba ìsìláàmù àtìgbà náà ní ìsìn tí ń ṣe ìsìláàmù Islam tó wá ń ṣe ó wá tọ́jú ẹ̀ pamọ́ ó ṣe kí mo pè jọmọ́ ó tọ́jú ẹ̀ pamọ́ níbẹ̀rù bàbá rẹ̀ tí ń jẹ́ Abu Sufyan bàbá rẹ̀ ò tí gba Islam ń jọ náà tọ́ Abu Sufyan yìí sì rèé nínú àwọn ọ̀tá fún Islam ní níbẹ̀rẹ̀ kí wá sọ nìkan ló jọta fún Islam bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tá a padà ń pè lágbàgbà sàábé bóun náà ti kọ́kọ́ jẹ́ ìkórìíra ìsìláàmù ní bẹ̀lọ́ wọn bẹ́ẹ̀ bá mọ́ta gbogbo àwọn èèyàn amati Umar àbá amati Umar so Umar ibn al-Khattab radiyallahu ta'ala an ó ti jọ́ta fún ìsìláàmù kó tó padà wá di ọ̀rẹ́ àti alánàṣe fún kí ni jama fún ìsìláàmù so Abu Sufyan náà òun náà ní kórìíra ìsìláàmù lẹ́mí ọmọ rẹ̀ Muawiya òun ti wá rí àwọn nǹkan kan pé ìjọ ní àti amul Hudaybiyah ló ń ti rí pé ẹ̀wọ́ ẹ̀sìn yìí lójú ọ̀nà ìjọ náà ní mẹ́ni ti jòkó lẹ́mí tí ẹ̀ àmọ́ kò lè gbé ta kódà àwọn ìtàn míì fi lọ́lẹ̀ ó jẹ́ pẹ́ nú kún àwọn ìwáyà ń pé ó tún lọ rèé sọ fún ìyá rẹ̀ pé ìsìláàmù yèmí bẹ́ ṣe o ìyá náà tún fún mọ́ rẹ̀ pé má jẹ́ bàbá rẹ̀ ó gbọ́ o tó rọ ọmọrúhà tó kọ sí Muhammad tó mẹ́sìn eléyìí wá sallallahu alayhi wa sallam kí
Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó wá mọ̀ sínú eléyìí àbí kò tiẹ̀ mọ̀ sí kò sínú ọ̀rọ̀ wá ní ẹjọ́ wá ní ìwà fi pamọ́ tó fi pamọ́ yìí kò sọ̀rọ̀ mẹ́ pé a ní rí gáàdì ẹ̀ a ní àbọ̀ ìmọ̀ ni ó fà á afáànṣọ́ ní suratu Ghafir inú al-Qur'an suratu Ghafir kálukú náà sí al-Qur'an gan fi àwọn tó fi mọ́ ní wọn pamọ́ ó sọ̀rọ̀ wọn ó ṣe kí ni jama ó sọ̀rọ̀ wọn abáyé ní suratu Ghafir aya 28 Allah bá wa subhanahu wa ta'ala ìtàn Fir'auna ní bábú àti Musa bí Fir'auna ṣe jẹ́ ọ̀tá Ọlọ́run bí Musa bó sì jẹ́ ní tọ́lọ́run wá fẹ́ fi tún àwùjọ ṣe tí ẹ sì mọ̀ pé gbogbo ọ̀nà kọ̀ọ̀kan náà ní Fir'auna tí ẹ mọ̀ ń wà tí Fir'auna bá sì ti ń yọjú kí ni Musa náà mọ̀ jẹ́ Ọlọ́run máa gbé Musa sípò náà dìde tọ̀ Fir'auna ti sàmọ́nì tí wà láwọn náà ti rí àwọn Musa ti ẹwà pọ̀ ayé ẹ̀kọ́ àwọn Musa tí ó mọ̀ hàn ní ọmọdé ní jó gbádùn so suratu Ghafir aya 28 Ọlọ́run Allah subhanahu wa ta'ala sọ pé a'udhu billahi minash shaytanir rajim wa qala rajulun mu'minun min ali fir'auna yaktumu imanahu ataqtuluna rajulan an yaqula rabbi Allah wa qad ja'akum bil bayyinati min rabbikum wa in yaku kadhiban fa alayhi kadhibuhu wa in yaku sadiqan yusbikum ba'du alladhi ya'idukum inna Allaha la yahdi man huwa musrifun kadhab. ẹwọ nǹkan bí ayà yìí Allah subhanahu wa ta'ala ó ní wa qala rajulun mu'minun min ali fir'aun yaktumu imana wa qala rajulun mu'minun min ali fir'aun yaktumu imana ọlọ́lọ́kùnrin kan tó jẹ́ olùgbàgbọ́ òdodo min ali fir'aun nínú àwọn ará ilé fir'aun náà Ọlọ́run lóhun sọ àmọ́kùnrin yìí tí Ọlọ́run wá ròyìn ẹ̀ pé yaktumu imana ó ti nígbàgbọ́ àmọ́gbàgbọ́ rẹ̀ ó kí ní ṣe èfì ń pamọ́ yaktumu imana so ẹni ó fi gbàgbọ́ rẹ̀ pamọ́ yà yín Ọlọ́run bá recognize ẹ̀ Ọlọ́run ṣe kí ni jọmọ́ Ọlọ́run recognize ẹ̀ recognition tó Ọlọ́run tún wá fún Ọlọ́run tún wá pè ní múmìní Olúwa ní wa qala rajulun mu'minun bó ti pẹ́nu wa qala rajulun mu'minun Ọlọ́run ní ọkùnrin tó nígbàgbọ́ kan sọ kódà Ọlọ́run lọ́kùnrin yìí min ali fir'aun nínú àwọn mọ̀lẹ́bí nínú àwọn aráalé fir'aun náà ní yaktumu imana wa qala rajulun mu'minun min ali fir'aun yaktumu imana Ọlọ́run lọ́kùnrin kan tó nígbàgbọ́ nínú àwọn aráalé fir'aun náà ọkùnrin tó gbé hálà tó wá wà ní pé ń fi ìmánì rẹ̀ pamọ́ so tọ́lọ̀ ń bá lè fún ẹni ó nírú gbàgbọ́ inú àwọn aráalé fir'aun náà ní recognition kí wá lẹ́sẹ̀ Muawiya tẹ́ wá bẹ́ gba ìmánì tó ti ní láti àmú al-Hudaybiyah so fir'aun kí ló pẹ́ Muawiya bin Abi Sufyan ó ti ní ìmánì láti gbà náà ìmánì rẹ̀ sì dúró kódà ó tún là á mọ́lẹ̀ gangan ó ní wa inni musaddiqun bihi ọgbọ́nà dolo wa inni musaddiqun bihi ó lá nàbí lákòókò yìí èmi gbà pé dodo ló mú wá èmi ti gbà pẹ́sìn ló mú wá ó tún sọ níbi kan ó ní wa katamtu islami khawfan min abi wa katamtu islami khawfan min abi ó ní mo fi islamu mi pamọ́ ni mo sì ń bẹ̀rù ta ni mo ń bẹ̀rù bàbá tó bí mi lọ́mọ ṣe ń pàájì sọ hálù tí bàbá rẹ̀ wà Abu Sufyan ní jọ náà kè gba ìsìláàmù ní amul Hudaybiyah ogun ní gbẹ́tì ànábì amul Fatihi ó ní Abu Sufyan tó wá sọwọ́lẹ̀ yányán ìgbó wá sọwọ́lẹ̀ Muawiya tó wá jọmọ náà ó yẹ́ṣẹ̀ wá kéde ìsìláàmù rẹ̀ ẹjọ́ sọ̀rọ̀ yìí ó wà understandable àbí wà understandable ipe ọmọ nígbàgbọ́ kò lè gbé ìhàn torí bàbá rẹ̀ ò gbà bàbá rẹ̀ ò fẹ́ gbọ́ sétí kí ni wọ́n dà yín láàmú
yẹ kí ni nǹkan náà tó wá ń gbé káàkiri so ó tún wá ní wàlàkí ẹjọ́ àwọn Muawiya gbólóhùn kẹta rẹ̀ ó ní wàlàkítu nabiyya sallallahu alayhi wa sallam musliman ẹgbólóhùn ó nígbà tí mi ó pàdé ànábì èmi ò pàdé rẹ̀ káfìrí o wàlàkítu nabiyya sallallahu alayhi wa sallam kí ló pé musliman mùsùlùmí lè mi fi pàdé ànábì sallallahu alayhi wa sallam àwọn tá a wá wí yìí ogun tí wọ́n ra sọ yípa Muawiya yìí àtàwọn gbólóhùn tí mo lò yìí ẹ lọ wo àwọn tíra tí mo fẹ́ dákọ̀ ẹ̀ àkọ́kọ́ at-Tabaqatul Kubra ẹ lọ rí wò ẹ bọ́ ọ̀rọ̀ tá a wí yìí ẹ bá ń bẹ́ Tarikhu Madinati Dimashq ẹ lọ wo ọ̀rọ̀ tá a bá yìí ẹ bá ń bẹ́ Al-Misbahul Mudhi àwọn ọ̀rọ̀ tá a kálẹ̀ yìí ẹ bá ń bẹ́ tó àwọn tíra là ń dákọ̀ yìí àwọn tíra tá a ti ń dákọ̀ máa ń sọ tíra tó sọ̀rọ̀ ń pa ìtàn Islam àwọn tíra yìí ni Siyaru A'lamin Nubala ẹ lọ rí ká ẹ ṣe kí ni ẹ bá ń bẹ́ àwọn ọmọ ọlọ́run ti ní orí rà lọ́rí wo ọrí ọlọ́run ti ń dáwọ́ sí kéwògbé torí àìgbẹ́ nǹkan yé tó lè yóò mọ̀ pé ní síru àlà àmọ́dá kó jí túbá mọ̀ sí sílẹ̀ ní fi yóò gà mọ́sà rẹ̀ mọ́ àmọ́ kí ní ń dùn wá púpọ̀ pé tó bá ti dágbò mọ̀ kò yẹ ká mọ̀ rí ọmọ akẹ́kọ̀ọ́ mọ̀ kan tí ó mọ̀ sọ̀rọ̀ báhùn because tó bá fẹ́ ikátẹ̀ lọ fẹ́ abbreviate orúkọ tíra nígbò pé Siyaru A'lamin Nubala àìbẹ̀ ẹ̀kọ́ ni ọwá fẹ́ ṣe mọ́mbé ó ní bó ti yẹ kọ́ ṣe mọ́mbé àìbẹ̀ ẹ̀kọ́ jọmọ́ tí ó bá ń táwọn ẹlẹ́kọ̀ọ́ mọ̀ lọ ọ̀dọ̀ yóò níwèé àbẹ́yìn oníwèé náà kọ́ ẹ̀ pé kíní kan biochemistry àbí tẹ bá fẹ́ sọ́ di kékeré pé àpọ̀ kí ló ń rí ẹfẹ́ kílẹ̀ pò lẹ́jì mọ́ sọ́ di biochem àbí ṣé mo sọ pé mò ń study bio ẹ sọ̀rọ̀ náà èyí lè sọ bẹ́ẹ̀ àṣẹbí bio ìwé ẹ̀ ní kí n sọ pé Siyaru A'lam àrùn lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ bá nǹkan láti mọ́ ń pè ìmọ̀ kọ pé Siyaru A'lamin Nubala ọ̀pẹ́ pé nù tọba ti wá pẹ́ ọbẹ̀ jẹ́wọ́ pé kí wọ́n ara ṣe ń kékeré tí ó pé tọba ti sọ gbogbo àwọn tó jáwọn àlfà wọ́n ti gbọ́yé àwọn táà náà jọmọ lè kéwù á ṣe kíni á ti gbọ́yé wọ́n pé ó wà nù Siyaru ó wà nù kíni àmọ́kọ̀ ló wà nù Siyaru A'lam kódà kọ pé dáadáa tó nù Siyaru A'lam àwọn tó bá ti gbọ́ ó dàbí ẹni tó pé òun ṣe báyó tẹ́gbẹ́ yìí ní ìwé ọ̀gọ̀ pé báyó báwo èwo ní jẹ́ báyó wà ní biochem ní mú sọ àwọn biochemistry mú sọ àìpé báhùn nínú kọ pé wọ́n ṣe biochemistry àbíkọ́ sọ pọ́ ń ṣe biochem àbíkọ́ sọ pọ́ ń ṣe biobo meanwhile bio ní ṣe bára biochemistry ló wà ṣe bọ̀ ìkíní ni ó tú àṣírí fẹ́yìn tẹ́ lọ jámíà àtẹ̀yìn tẹ́ ń bẹ nídìí ìwé pé ẹni yìí kìí sára wa àsáwọ̀ ní láàrin wa bẹ́ẹ̀ náà lẹ́tẹ́ bá ti gbọ́ Siyaru A'lam àsáwọ̀ ní láàrin àwọn àlfà àsáwọ̀ ní láàrin àwọn onímọ̀ torí inú ká pé Siyaru A'lamin Nubala àbíká sọ pé kí ni àsíyàr ọwá ń sọ̀rọ̀ nú kọ́ pé síyàr wọ́n ti mọ̀ pé òkè eléyìí òun náà wà lórí field àwọn tó bá ti pé bá àwọn sí lórí field so irú wọn lọ́mọ á criticize Muawiya tí àwọn tó discuss àwọn táwí àwọn tíra làwá dákọ̀ yìí o àwọn èyí tí wọ́n sọ wọ́n náà ti ẹ̀dákọ̀ tíra káàtì ẹ̀jọ́ mọ́ ẹbà á ti ẹ̀jọ́ ìyẹn lọ́rọ̀ yóò fi dùn àwọn kọjá kan máa sọ gbogbo ẹ̀kọ́ kan máa sọ gbogbo ẹ̀ tíra wo làwà ká fún gbogbo tó ń sọ kò sí tíra apá kanu àwọn tíra ta dákọ̀ yìí kálọ̀rí wò dáadáa Muawiya bin Abi Sufyan radiyallahu anhu ọlọ́mọ́sàbá yọ́nú sí o ọlọ́mọ́sàbá yọ́nú sí kódà Muawiya tó fún nílẹ̀ ó ní wakatabtu bayna yadayi wà kí mọ́ pé wakatabtu bayna yadayi ó ní mo kọ nǹkan báyìí wájú ànábì ó sì ní òsínú àwọn kùtàbù ànábì mo ṣe kí ni mo kọ nǹkan báyìí wájú ànábì èyí tá tún wí yìí lọ́dẹ̀ wọnú al-Bidaya wa an-Nihaya títí Ibn Kathir àwọn tíra tó sọ̀tàn ìsìláàmù lélẹ́yìí so èwo ni wọ́n ń kà já mọ́ níbo ni wọ́n ti mú tí ẹja gbọ́ tí ẹ̀ wí fún wa àmà kó ké ṣébi tí wọ́n ti ń wì rẹ̀ alimental discourse àmọ́kọ̀ kan sáà mọ̀ dá gbogbo ẹ̀rú kọ̀kan mọ́ gbogbo ẹ̀kọ́ kan mọ́ èyí òun kò níbi tí ó lọ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ àwọn sọ̀hábà tí ń wí ohun mú padà díkú yẹ ká yán kìíní kan ẹ̀rì pé ń tẹnumọ́ àwọn sàábé wo ṣe pé lẹ́yìn ànábì ẹran já ẹ̀yà ó máa ń tẹnumọ́ ọ̀rọ̀ púpọ̀ ọ̀rọ̀ náà ló tún sọ bí lẹ́yìn ló fi wá fi Muawiya ṣe example torí pé Muawiya nìkan ló àtàkì mẹ́ àwọn sọ̀hábà ló fi sọ pé sọ́jẹ́ màláíkà ẹṣẹ́ jẹ́ kìíní kan àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhim gbogbo wọn yóò já wọ́n sí gbogbo ẹ̀ta àmọ́ ń wí yìí ó yẹ á yanjú kìíní kan o ikọ̀ òun ni pé
mélòó nú àwọn sàábé gan ló wà ń gbà àti náà dá sí wàhálà tó lọ láàrin wọn mélòó tàbí ń ka àwọn sọ̀hábà à ń ka over 100,000 sọ̀hábà láwọn sàábé dà nábì ní àwọn mìíràn olùpìtàn wọ́n ní there are more than 120 sọ̀hábà láwọn sàábé ànábì 100 what 120,000 wọ́n 120 ní èjìkọ́ 120,000 àwọn mìíràn ní over 100,000 ní wọ́n lómi 110,000 ní wọ́n ok ala kulli hal àkọ́kọ́ gbà pé wọ́n lé ní 100,000 ayé ẹ̀kọ́ àsìkò tí fìtínà Muawiya wá bẹ̀rẹ̀ àwọn mìíràn àwọn olùkọ̀tà níbi káàtì ẹ̀ níbi tán ti wà wọn pé a fẹ́ bù wọ́n kéré ní àwọn àwùjọ tí fìtínà ti wáyé a máa ka nǹkan tó lé ní 10,000 sọ̀hábà níbẹ̀ ìjọ náà ẹni ṣùgbọ́n èèmọ̀ tó wá wà ń bẹ̀ tó yẹ káwájọ gbóyé ni pé mélòó nú àwọn sọ̀hábà ní bẹ́ńbí wàhálà tó wáyé láàrin wọn wọ́n ní jẹ́ bá ń ka àwọn sàábé tí àwọn ìjà ní sójú wọn gbogbo bíbí tí náà ní ti lọ tó àti tàkọ́kọ́ àti tẹ̀kejì gbogbo sàábé tó dá sí wọn ju mélòó lọ wọn ju thalathun wọn ju 30 lọ wọn ju lọ táwọn ń wí ni pé wọn tó 30 ni o ẹjọ́ nínú èèyàn 120,000 ẹmú tó kéré 100,000 àbí inú èèyàn 100,000 èèyàn 30 káàrí gbogbo àwọn 30 náà ti ẹ̀nà wà wà ìdá ẹ̀dàkùn sáwá lè torí èèyàn 30 pèrè ká máa gbógun ti gbogbo àwọn sọ̀hábà jẹmọ́ sọ̀rọ̀ mọ́ sáàlè torí èèyàn 30 àbòsí rèé àbòsí ni a tó ń bọ̀ síwọ́sí àníwọ̀n tó wá tó kíní wọ́n tó 30 ọ̀nà níbi fìtínà tá a sọ kó wáyé láàrin àwọn sọ̀hábà yìí àti méjèèjì àti tó jẹ́ ti Jamal àti Sifain tó wáyé wọ́n tó bẹ́ tí ó kí ní mbò lọ ti wá rí tí ẹ in fact ìkánnú àwọn alfa nígbàtí wọ́n fẹ́ sọ̀rọ̀ al-allamatu Sha'bi alayhi rahmatullah òun bẹ́ kàn kọ́mẹ́ntì ń pa ìkánnú àwọn fìtínà ó ní títí al-Jamal ó ní lam yashhadil jamala min ashabi rasulillahi sallallahu alaihi wasallam ghayru Ali ó ní wàhálà àti Jamal tó wáyé ó nínú àwọn sàábé ànábì ẹni tó máa sọ pé wà ń bẹ́jọ náà bí a kò sọ pé Ali àwọn àgbàgbà sàábé o wà Ammar dẹ́n kò ń mú Ammar sí kò ń mú Talha sí kò ń sì mú Zubair ó ní tẹ́ ẹ bá ilé mẹ́ni ẹlẹ́ẹ̀karùn-ún wá tẹ́ bá lè lọ wádìí ìtàn ó ní ẹgbà pé rọ́ nípa ta ló sọ̀rọ̀ ní jẹ́mọ́ Sha'bi alayhi rahmatullah ọgọ́rọ̀ àwọn sàábé nígbàtí fìtínà yẹn wáyé kálukú dúró lé ẹni kálukú ò jáde pé èmi ò ní bá yín dá sílẹ̀ yìí ọgọ́rọ̀ ní ò dá sí náà rà lọ jòkó tí wọ́n jẹ́ àwọn ìyàwó ànábì kálukú jòkó lé ìyá ńlá wa Aisha tán máa ń fẹ́ rọ́ mọ́ pòun náà dá sí ìyá ńlá wa Aisha ò dá sí fìtínà ìyá ńlá wa Aisha tí tàn fi gbé wá ni pé òun bọ́ta wá ń bọ́ta pé wọ́n ṣàgbọ́dọ̀ rí mi lórí ìdúró gẹ́gẹ́ bí ìyàwó ànábì tọ́lọ̀ ń pè mí fún wọn náà yá àwọn olùgbàgbọ́ òdodo ó yẹ kán mọ̀ páwọn gbọdọ̀ jáwọ́ ń bí ìjà náà in títàn tún fi rọ́lẹ̀ nù lágbègbè bòmí ẹwà wo báwọn sàábí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti wá pọ̀ tó kẹwàá máa sọ pé lágbájá àwọn sàábé ẹwà fìtínà àwọn mélòó níjọ́ náà tó bá dáwọ̀ lójú ìwọ bọ́ọ̀ta kọ́ wá mọ́ sókọ wọn lágbájá àmà bí ọ ni pé ó sì dán lójú gbélé ìmẹ́mẹ́ eléyìí náà dán lójú gbé mẹ́mẹ́ over 100,000 sahaba so àwọn tí nǹkan ṣẹlẹ̀ láàrin wọn jù díẹ̀ lọ ẹ̀dàkùn àwa 5,000 bẹ níbì kan àwa mélòó mọ̀ pé káláwà 5,000 wọnú ìlú ìwá nìsìn nígbà àwa 5,000 àbí 5,000 kí mọ̀ mú tó 10,000 àwọn ń gbé ní ìlú yìí ṣe pé gbogbo onúlù tàà wà ní sí ìrùpá tó 5,000 ní gbogbo abúlé wà abá tó bẹ̀ ààrẹ tó bá tọ́ àwa ń bẹ ní ìlú yìí àwọn bí mélòó kan wá kóra wọn sínú bẹ̀rún wọ́n bá ń bára wọn jà ṣẹ́wọ̀n àwọn yíò bára wọn jà ń bẹ̀rún àwọn tí ń bẹ lọ́lọ́gùn tí wọ́n mọ̀ pín kankan ṣẹlẹ̀ àwọn tí wọ́n bẹ̀ bí sẹ́mọ̀ pín kankan ṣẹlẹ̀ àwọn tó ń bẹ̀ ń bẹ̀rún kọ́ ká ní wọ́n wá padà fíìlì pé nǹkan ṣẹlẹ̀ ìkànnì wọ́n wá jáde lọ wá débi irú ogíjó lèyàn kan bá ní àbá gbogbo àwọn ọlọ́jà wọ́n ti fẹ́ para wọn tán òpùrọ́ ni ewu ọlọ́jà ní ti ń bọ̀ àwọn nọ́mbà kíní kan àti nọ́mbà kíní kan àwọn náà ṣe kíní kí lọ wá sọ fún gbogbo àfẹ́ para wa sí òpùrọ́ ni kò rí bẹ́ẹ̀ so àwọn alábòsí ni ó máa gbé ọ̀rọ̀ yìí gẹ́gẹ́gẹ́gẹ́ gbogbo àwọn sọ̀hábà tí wọ́n ń bẹ àwọn tó pọ̀ nínú wọn gbogbo majority wọn náà dá sí wàhálà ibà àwọn míì táìmù táwọn èèyàn fa wàhálà iṣẹ́ mọ́tàlẹ̀ lómi lọ́n ṣe àsìkò làwọn lọ́dẹ sí wà ní mọ́tún nìkan àwọn lọ́dẹ ń fẹ́yàwó tí wọ́n ní
èyí ò láwọn nínú àwọn àlùfáà tó máa bẹ́ fi ọ̀rọ̀ mímọ̀ ṣeré ó ní gbólóhùn kan tó máa ń lò wọ́n wá lò fáwọn sọ̀hábà pé àṣọ́dá àwọn sọ̀hábà ilé tí àwọn ò fẹ́ wàhálà àwọn wulẹ̀ lọ́gbọ̀ ẹjá àwọn ọmọ lọ fẹ́yàwó àwọn ọmọ lọ bímọ àwọn òpé ànábì ti já mọ̀ pé wàhálà yóò wáyé ìmọ̀ràn tó sì fún wa ní pé tí wàhálà bá ti dé ká ṣe kíní kálukú dákẹ́ ká káraró àmọ́ àwọn tó já àwọn alábòsí wọ́n wà máa fa àwọn ọ̀rọ̀ yìí hàn gbogbo àwọn sọ̀hábà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa fi hàn wọ́n lè mà so eléyìí náà ó jẹ́ ọ̀kan tá a gbọ́dọ̀ dìmú dáadáa so má gbé kórìíra àwọn sàhábà má gbé sí wa lẹ́mìí tó ẹ dákun jàmá ẹ wá wò ládùúgbò tí ń ṣe wá nínú Islam torí tí ó gbọ́ ẹ̀ka táwọn máa ń sọnù ẹ ládùúgbò kìíní kan tí ń ṣàwọn nínú Islam ládùúgbò gbogbo tí wá ń ṣàwá náà nínú Islam kí lọ fẹ́ gbà ń bí ọ̀rọ̀ Muawiya tó múra kankan sí jámà kí ni wọ́n fẹ́ gbà ń bẹ́ pétọ̀ ṣé bọ́ tí ń sọ̀rọ̀ pé Muawiya apàyàn Muawiya kìíní kan tó ń sọ fún wa ṣé èyí òun ni ó wà á jẹ́ àtètè rálì jẹ́ náà wọ̀ àbíbọ̀ tí ń sọ ní èyí òun ni ó là wá kúrò nínú náà láàrin eléyìí ìbàjẹ́ eléyìí àbòsí eléyìí ìkànnì kórìíra wọn sọ́ọ̀sì láwọn tán gbé pọ́jẹ́kì fún wọn wọ́n ti máa sọ fún wọn pé ibi tó fẹ́ gbé wọ̀nyí tí wọ́n sì jọ gbé lọ torúkọ ò lè lọ kò sí mo ti fẹ́ gírí gbé wọlé alhamdulillah ojú ti là àná ni àwọn ẹ̀kan ó kàn sọ̀rọ̀ kò sẹ́ni tí ó challenge wọn eléyìí ni gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ tí ó bá ìmọ̀ lọ àwọn yóò challenge ọ̀kanù ní ṣókíná kí mo pè jẹ́ wọn ṣókíná tó ní wàkẹ́ ń gbọ́ ti dúlẹ̀ bá àwọn jáde nísìn ẹgbẹ́ bá ti wá ń kó jáde àwà farabalẹ̀ mọ́ eléyìí mo fẹ́ tún mú iná ṣókíná náà mo fẹ́ sọ̀rọ̀ náà ó ní pé ǹjẹ́ àwọn ìyàwó Ànábì Ìbojú àbí wọ́n ṣe kínú Suratul Ahzab Quran chapter 33 àti àyà 53 káwọ́kọ́ mú bẹ̀rù náà bàbá yànnà náà bẹ̀rù tán a ṣẹ̀ṣẹ̀ wá wọnú bí tí a wá fẹ́ wọ̀ gangan a sì ní fẹ́ jàmbá a ní fábòsì so àwọn ìyàwó Ànábì sán bójú àbí wọ́n ṣe gíní wọ́n bójú ẹjá ọkọ̀ fi lè nílẹ̀ náà àyà àkọ́kọ́ tí ó kọ́kọ́ sọ̀rọ̀ pa hijab àyà nìní Olúwa sọ pé أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأذنين الحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهم وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما سورة الأحزاب تاوانا تطلق بلاتي آية 32 دي آية 33 سورة الأحزاب Quran chapter 13 آية 32 دي 33 قل واسقي يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجز أهل البيت ويطهركم تطهيرا. سورة الأحزاب آية 59 سورة الأحزاب
aya 59 gbogbo táǹkì yìí oníkálukú mọ́ dìmú Olúwa sọ pé يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. بانكي يعني لك يا أيها النبي لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. àwọn àyà yìí òun làwọn àyà tó establish ká máa lo hijab àti ká máa lo niqab. àwọn àyà tákè òun làwọn àyà tó ṣe kí ni jama tó establish ká máa ṣe kí ni ká máa lo hijab ká sì máa lo niqab. tó àwọn ìyàwó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àyà àkọ́kọ́ sọ̀kalẹ̀ ńjọ́ àkọ́kọ́. àwọn sábàbí wo ni àyà yìí fi sọ̀kalẹ̀? àwọn yẹn là ń pè ní àwọn asbábù nuzul. mo rí pé ó tún ti dọ́gbọ́n sọ nǹkan kan náà pa àwọn asbábù nuzul ìgbà tí ń sọ̀rọ̀ àwọn mọ̀wálí báwọn náà dá àwọn asbábù nuzul ilẹ̀ àmọ́ abẹ́kọ̀ wọlé dáadáa náà ọyìn jẹ mọ́sà ìlétí tí nìyún gbórí wọlé a lè mọ bí àánà gbóngbó bí ọ̀rọ̀ rẹ̀ ayé ẹ̀kọ́ ni so yìí nìsín ọkàn sọ ni àwọn náà dágbà àwọn asbábù nuzul ilẹ̀ sọ ń takò asbábù nuzul ní abígíní àbọ̀ ọ̀takò tó rà mọ́ wọ́n bá ti nà gbóngbó dáadáa nìsín làwọn ọmọ rẹ̀ kún jáde pé kò sí takò asbábù nuzul so àánú wọ́kọ́ mọ wọ́ ná kọ lè gbórí wọlé ọba ti wá gbórí wọlé ṣe ń tọ́ ọbẹ̀ wíre àmọ́kàn mọ́ pé gbogbo bí tí wọ́n rò pọ̀ fẹ́ mọ́ jẹ́ kó lọ wa wallahi alladhi la ilaha illa hu àwọn onísúnnà ti jẹ́ kó kọjá ń bẹ́ wọ́n ti rí aburú wọ́n sì ti ní solution fún kama kó jáde tó bá ti ń kó jáde ẹsẹ̀ ready made answer ló ti wà nílẹ̀ fún gbogbo ẹ̀ ready made ni kìí ṣe pé wọ́n sẹ̀ mọ́ wá káàkiri torí gbogbo tó ń wíhùn kìí ṣe sí ló sẹ̀ náà àwọn kan sẹ̀ ń wí wọ́n ti wí ṣáájú rẹ̀ àwọn tó sì wí ṣáájú rẹ̀ àwọn àlùfáà ti fèsì fún wọn àwọn àlùfáà ti sọ fún wọn ti fèsì fún wọn ó di pé ṣe mọ́ àyímọ́bẹ̀ dákọ̀ tíra rẹ̀ mọ́ ó ní tó ti dárúkọ Dr. Mahmoud Aburaya tó ti dákọ̀ yíhùn báyìí táwọn èèyàn ti wá tú àṣírí rẹ̀ ló ti wọ́ pé àwọn eléyìí ti mọ̀ jù mí lọ tọ́níjọ́ náà gba inú fẹ́ fọ́nbùn gbà ní pé ẹni tí mo gbọ́ tí mo sọ yìí ó wà nù tíra Dr. Mahmoud Aburaya ọ̀mẹ́ni ọdá kọ́ ni àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sàlàyé bí yóò ti jẹ́ àwọn èsì táwọn àlùfáà àti kọtíra lórí rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún àti gbáwọn ló ti bẹ̀rẹ̀ sí ní di òkè èyí tí ìbí máa sọ dẹ́mọ̀ tó àṣírí àwọn tí ń lo tíra àwọn ó yá sọ di kó mọ̀ wà ní ó wà dálábẹ̀ tébù yóò àmọ́ wò báyìí orí ó ti mọ̀ pé bóun bá ilé wí àtú àṣírí àwọn ẹni ọ̀hún ẹ̀rí pé gbogbo táwọn onísúnnà báyìí wọ́n mọ̀ dá kọtíra èyí táwí yìí ń bẹ́ ń bì èyí táwí yìí ń bẹ láyé èyí táwí yìí ń bẹ láyé èyí táwí yìí ń bẹ́ ń bì báyìí so èyí tó ọbẹ̀ sọ pa asbabun nuzul sọ dáadáa má wulẹ̀ kàn máa sọ asbabun nuzul àkíní sọ ń já mọ́ bí ọ̀ ń lọ tá a bá mọ́ bí ọ̀ ń lọ nẹ̀hẹ́ ní tí wọn náà gbà ní búlálà ni ó ṣe kínú dáadáa ni ó ṣe kún dáadáa àmọ́ gbogbo rádaràdá tó fẹ́ gbé wá sẹ́ ọ̀ níbi ṣe kínú ọ̀ níbi gbé wọ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọ̀ níbi gbé wọ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ tani lọ́dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala torí pé ká ní pé ṣe mọ́ alkitabu àsúnnà yìí náà sáà ni irú ẹ̀kọ́ lọ dá gbogbo àwọn mùsùlùmí lákẹ́ ẹni tí ó bá sọ pé nílẹ̀ Yorùbá yìí pé ẹ̀yin ìyẹn dákẹ́ in ti bá kàn ti ń sọ náà nìkan ni tí ìmọ̀ ara rẹ̀ ó sọ bẹ́ẹ̀ apadà ń bá pé kò síbi tí ó bá mọ̀ dé àwọn ẹlòmíì náà tán mọ orun tó mọ̀ wọ́n ṣe kínú wọ́n wà àmọ́sẹ̀ láwọn ọmọ táwọn kan pariwo káàkiri àwọn yíò dá nǹkan kan mọ̀ láwọn kan sọ di pé kò sílú àwọn kò sí á sírú ẹgbẹ̀rún yí bẹ́ẹ̀ ẹ̀rọ kájì sọ kíní kan wọ́n ní ẹni tí ó bá dókó bá bá ẹlòmíì rí kí ni yóò sọ yóò lókó bá bọ̀ òun ló dájú ìwọ náà wò rútàn tó pa nísìn
láwọn èèyàn lọ síta wọ́n lọ rí gbé ìmọ̀ wá ayébẹ̀kọ́ ìwọ wá ní èyí tó wà nílé yìí ó ju èyí tó wà ní ìta lọ sọrí kílèmù ká tó lè gbà lọ́wọ́ rẹ̀ àkọ́kọ́ wá dì tàn tiẹ̀ náà pé ṣé ìwọ kọ́kọ́ lọ rí gbìdánwò àwọn àfáà tí ń bẹ ń ta tó yẹ pé ó ti gbìdánwò àwọn àlùfáà tí ń bẹ ń ta ó ti gbé wọn yẹ̀wò dáadáa tó bá ṣe comparison pé àwọn àlùfáà wá ń lé yìí wọ́n ṣe gbé àwọn tí wọ́n ń bẹ ní ìta àwa ni ọdí sọ́ngbà náà àwa ni àgbà ọmọ tó ń sọ àmọ́ àwọn tí wọ́n bẹ́ fi ṣe báyìí àwọn tí wọ́n ń bẹ ń lé gan àwọn gan bàbá wọ́n ń gbéra wọn wọ́n mọ̀ pé àwọn ń jura wọn lọ wọ́n mọ̀ káwọn ṣe kí ni jọmọ́ ẹni tí wọ́n bẹ́ gbé jù pé orí báyìí akọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ ni pé ẹni ọ̀n gbé yìí gan tí báwọn nǹkan ló kọ́ ń kéwúlẹ̀ yìí àwọn ń kọ́ àwọn tẹ́ ń sọ ń bó làwọn yìí ń wà mọ́ èyí ti dẹ̀ mọ́ dákọ̀ wọn mọ́ tí ẹ padà discover pé àwọn yìí mọ́ wọn ò tó mọ́ ní àbíbò àbíbẹ̀ kọ́ níjọ mọ́ gbogbo àwọn àlùfáà tá a fẹ́ dárúkọ nílẹ̀ Yorùbá bàbá ní kinní kan bàbá arámúnigbó alájí àgbà gbogbo àwọn bàbá àwọn ẹ̀dá kù sí àwọn kan sáà ló kọ́ wọn kéwù àwọn tó kọ́ wọn kéwù sí báwọn kan ló tó kọ́ àwọn yìí náà kéwù àwọn tó tó káwé báwọn kan ló kọ́ àwọn yìí náà kéwù làwọn yìí ti wá wá ìtaná ti wá ní àbí ìmọ̀kànlálẹ̀ wúlẹ̀ Yorùbá jẹ́mọ́ ò gbọ́mọ́ jẹ́wọ́n ìmọ̀ ṣẹ̀rí àtàǹsọ yìí tí ó lálẹ̀ hù nílẹ̀ Yorùbá ni àbáwọn àlùfáà kan náà gbé wọlé ẹgbẹ́jà parọ́ gbóò ló ti jẹ́ wọ́n gbé wọlé wá fún wa ní àwọn so ìtawà gbé wọlé o àwọn èèyàn padà wá ní àṣẹ́sì pé àwa gan ń bọ̀ wá lù yín wá kọ kí ni wọ́n ń ta ọ́ lára ń bẹ̀ kí ni ń ta ọ́ lára ó láwọn kan gba dòktórù lórí hurufu èwo ìwọ kí ni ìwọ wá gírígbá àti hurufu àti kẹlìmọ́ọ̀tì àti kàlámù ṣé wọ́n rí kankan gbà àfikọ́lọ́ mọ́sá làwá o àfikọ́lọ́ mọ́sá ṣàánú wa o àfikọ́lọ́ mọ́sá kọ́ wa máa ṣe àwọn àyà yìí wá ní àwọn asbabun nuzul afẹ́kọ́ lè wá sọ tó fẹ́ gbóyé pa àwọn asbabun nuzul àyà alákọ̀ọ́kọ́ ta kí o tó jáyà 53 tó lọ ní yá ayyuhal ladhina amanu la tadkhulu buyutan nabiyyi illa an yu'dhana lakum ya ayyuhal ladhina amanu la tadkhulu buyutan nabiyyi illa an yu'dhana lakum ila ta'amin ghayra nadhirina ilah ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأسنين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهم وما كان لكم أن يؤذوا رسول الله وما كان لكم أن يؤذوا رسول الله ولا كان لكم أن تؤذوا رسول الله وما كان لكم أن تؤذوا رسول الله وما كان لكم أن تؤذوا رسول الله ولا إن ذلكم كان عند الله عظيما آية يكون سوكالي الصحابي الجليل صحابي أكبر عمر ابن الخطاب رضي الله عنه nínú kéw àwọn àlùfáà máa ń pè kíní kan ní muwafaqatu Umar kí mo pè jọ wọn ẹ bá ń pè lẹ́ márùn ṣẹ́ni dáńpé ní muwafaqatu Umar ó ní àwọn ọ̀rọ̀ tó ṣe pé Umaru ó sọ ní ìgbà tí èèyàn sọ tiẹ̀ Umaru ó sọ ní sọ pé mú ìmọ̀ràn wá fànàbí Umaru ó sọ ní sọ ẹni tí mú suggestion wá yóò sọ tán báyìí áyà ó sì sọ̀kalẹ̀ lórí nǹkan náà áyà ó sì kí ni yóò sọ̀kalẹ̀ lórí nǹkan náà àwọn yíò làwọn alfáà mọ́ ń pè ní muwafaqatu Umar yẹn pé àwọn ọ̀rọ̀ tí Umaru sọ tó sì ṣe kíni tó ṣe rẹ́gí tó sì ṣe déédé nínú orú ẹ̀ o ní àyà hijabu yìí
صحابي الجليل خادم رسول الله صلى الله عليه وسلم أنس بن مالك رضي الله عنه عن الصحابة أجمعين أني كان عمر بن الخطاب رضي الله عنه صار أني عمر واسوا قلت يا رسول الله أني عمر نيجونا واسوا إلي وجيش الله يدخل عليك البر والفاجر أني بوتي وينسي oríṣiríṣi èèyàn ní wọnú ilé rẹ̀ èèyàn dáadáa yóò ṣe kíni yóò wọlé rẹ̀ ẹ̀hànà gan yóò wọlé rẹ̀ torí pé gbogbo wọn náà ni wọ́n gbọ́dọ̀ gbà bílé àwọn àlùfáà onípèpè náà sí máa nínú gbogbo ẹ̀ ní ó mọ̀ gbà lálejò àṣúnjálà bí ó ẹgbẹ́jálà bí gbogbo ẹ̀ ló náà mọ̀ gbà lálejò yóò gbọmọ yahoo gan ní àlejò ọlọ́mọsáàbá tánà àfúnjálà bí àwùjọ wa ó ní yadkhulu alayka al-barru wal-fajir èèyàn dáadáa yóò wọlé wá bọ̀ pòkí èèyàn yóò ṣe kíni yóò wọlé wá bọ̀ ó ní wọ́n ti wá ń wọlé yìí àwọn ìyàwó rẹ̀ yìí Umaru dẹ̀ tìjú Ànábì púpọ̀ Umaru tìjú Ànábì sọ yìí tí ẹlẹ́tẹ̀kẹ́tẹ̀ ma ń sọ pínpà náà Bukhari fẹ́ ma gbé Umaru kọjá Ànábì àbọ̀ ẹ̀kọ́ tí ń dọ̀ọ́lá mú ni Umaru tìjú Ànábì púpọ̀ Bukhari náà ló sì jáàmà nínú tìjú ló wà wó pé àwọn ìyàwó Ànábì wọ́n yẹ́ bá sí mọ́ rí ìyàwó kálukú aláṣì mọ́ ráwọn ìyàwó Ànábì náà ló ń bá ní falau amarta Umaru bó ti sọ́nù ilẹ̀ Ànábì mo sì wo kíní kan tó bá lè pàṣẹ fáwọn ummahatil mu'minin fáwọn ìyá àwọn olùgbàgbọ́ òdodo yìí àwọn ìyàwó rẹ̀ yìí bil hijab ó sì pàṣẹ pé káwọn ọmọ paramọ́ ká mọ̀ rí wọn pàṣẹ rẹ̀ fa anzalallahu ayatal hijab fa anzalallahu ayatal hijab ẹbí Umaru ti sọ́tàn alábí òkè ọ̀rọ̀ tó sì dání kò pẹ́rẹ̀ aya sì sọ̀kalẹ̀ pé ya ayyuhalladhina amanu la tadkhulu buyutan nabiy ya ayyuhalladhina amanu la tadkhulu buyutan nabiy illa an yu'dhana lakum ila ta'amin ghayra nadhirina ilah walakin idha du'itum fadkhulu فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما. حديث تاكي ابن بخاري الإمام أحمد بن kódà al-Hafiz Suyuti gana ọ̀nà muwa ibn ABDUR-RAHEEM tayyib aya yìí wá sọ̀kalẹ̀ Olúwa ní ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo la tadkhulu buyutan nabi ẹ má kàn máa wọlé Ànábì anyhow kẹ́kàn á máa wọlé Ànábì bẹ́ẹ̀ bá wọlé Ànábì illa àfitán bá fún yín yọ̀ǹda wọ́n bá ti fún yín yọ̀ǹda débi pé ila ta'amin pé àìwá jẹun ó bá pè yí pé wọlé ẹwà jẹun o lẹ́mọ̀ wọlé ilé Ànábì ó kàn sí jẹ́ ìmọ̀ jáwọ̀ ọlọ́tún wá ní ghayra nadhirina iná walakin idha du'itum fadkhulu pé jẹ́ kàn máa mọ̀ wo hànàhànà jẹ́ mọ̀ gbogbo àwọn ìrọ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ ó jẹ́ pé bọ́ bá pè yí ni o tó bá ti wá pè yí fadkhulu ẹ ṣe kí ni ẹ wọlé tọ́ àyà ni wọ́n lọ Ọlọ́run àdírẹ́sì wọn tí a ti mọ̀ pé Umaru ló ti mú mọ̀ràn níwá pé everybody ló kàn mọ́ ń já wọlé rẹ̀ Ànábì Ọlọ́run wá ń báyà lọ́lọ́run wá ní pé tọ́ ẹ tún wá gbọ́ gan wa idha sa'altumunna mata'an fas'aluhunna min wara'i hijab wa idha sa'altumunna mata'an fas'aluhunna min wara'i hijab bẹ́ẹ̀ bá ti wá fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ wọn kó wọn jẹ́ min wara'i hijab wara'i hijab ló gbọ́dọ̀ bá dé wàrá ìkílá pé hijab wàrá ìhijabi yìí tọ́ ṣé túmọ̀ rẹ̀ wá ní pé hijabul abidan
aw hijabul ashkhas tí ó túnmọ̀ ní pé inú ilé náà gbọ́dọ̀ wà kán tilẹ̀kùn mọ́rí kẹ́yìn wá máa bẹ ní ìta odidi agbami ọ̀rọ̀ mínú odidi kí lágbé àgbà mo ti rí kan nù wọn tó ní ti fẹ́ mọ̀ náà jẹ́ máa rú wúyẹ́wúyẹ́ mọ̀ kí gbogbo yín àájẹ́ mọ́ jáde dáadáa ìmì ẹ bá ń sọ ẹ lè mọ́ mú yín báyìí onímọ̀ jẹ́ báyìí tẹ́lẹ̀ mọ́ ṣe kínú tẹ́mọ̀ yọ̀bọ́ torí ẹ̀ mọ̀jú kẹ́yìn máa ṣe ṣùkúùkù kẹ́ máa dá ṣùkúùkù lẹ̀ sẹ́mi àwọn èèyàn lọ tọ́ bí jáàbù ti bẹ̀rẹ̀ nu idha sa'altumuhunna mata'an fas'aluhunna min wara hijab àwọn ìyàwó Ànábì ṣe tẹ́ máa béèrè nǹkan tí ó wá jẹ́ pé ẹ máa rí wọn directly mọ́ gbogbo tẹ́ bá máa béèrè ẹ fẹ́ sọ̀rọ̀ pẹ́ pẹ̀lú wọn ó gbọ́dọ̀ jẹ́ min wara hijab ẹ dákun hijabu bẹ̀rún náà bá sọ di pé kìí sásọ ògiri ní kíní kan ní igbá ní ó sábẹ̀ yóò dá gbogbo ẹ̀rú àmọ́jẹ̀mọ́ ibi hijabu ti bẹ̀rẹ̀ rí ibi nìkọ́ọ̀bù náà ṣe kínú ibi ó ti bẹ̀rẹ̀ láti jọ́nà làwọn ìyàwó Ànábì ti dẹni tó ṣe pé tí wọ́n bá jáde kúrò nínú ilé wọn wọ́n bo gbogbo ara wọn kanlẹ̀ kí lápéjọ mọ́ kanlẹ̀ tí ò ní sí nǹkan kan ò ní sílẹ̀ lára wọn gbogbo ẹni tí ó bá wọn sọ̀rọ̀ kí pọ́ àmọ́ abakọ̀ wá ní wọ́n kàn án ní min wara hijab bọ́n bá ń bẹ́ ń ta bóò ní hijab ní ó ti wáyé bọ́n bá ń bẹ́ ń kọjá lè wáfẹ́ bèèrè rọrùn bóò ní ó ti ṣe gíní bóò ní ó ti wáyé àmọ́ yíwọ̀n oríkèyìn tí ìbẹ̀bẹ̀ wọ́ bẹ̀rún dáadáa torí abẹ́kọ́ torí gbogbo ń tọ́ dálẹ̀ lákọ̀ọ́kọ́ náà bí ọbẹ̀ ṣe mọ̀rọ́jà gbogbo ẹ̀ padà ní àkúkú mọ̀ àmọ́ wọ́n bá ti ọ̀rá gbé wá náà lọ́ti ọ̀rá máa gbà áyà kan nù tọ́ ọlọ́wà ní dhalika atharu li qulubikum wa qulubihim ọlọ́ ní kẹ́ẹ̀mọ́ kán máa wà lábẹ́ gàgá tẹ́ẹ̀bá bá wọn sọ kankan èyí ni ó jẹ́ kẹ́mi yín lè mọ́ kúrò nínú dọ̀tí àtàwọn gan náà ní dọ̀tí kankan òfin ní máa bẹ nínú ẹ̀mí ẹ sì dákun bí dọ̀tí ó bá kọ́kọ́ jókòó síyàn lára obìnrin kí lèyàn kọ́kọ́ máa rí jẹ́mọ́ sọ̀rọ̀ máa ojú ni bàbá tọ́ bá ilé ti rí ojú obìnrin ibi tí nǹkan ti ń kọ́kọ́ máa ń jókòó síyàn lẹ́mìnú bàbá fẹ́ tara wa lókù ẹni tí ó bá fẹ́ yàwó láyé ojú náà ni ó kọ́kọ́ rí ẹni tí ó bá jẹ́ pé nǹkan mìíràn ló mẹ́jẹ kí ni yóò kọ́kọ́ rí jàmá ojú náà ni oníṣìná ojú ni ó kọ́kọ́ rí ẹni bẹ́ sí ìyàwó kí ló ní kọ́kọ́ rí ojú náà ni albayanu wà rẹ̀ ojú yìí ni tó ojú tẹ́wàá kọ́kọ́ rí o náà ní kínú lọ́lọ́ ni ẹ̀yin ìyàwó Ànábì ẹbò bíbò tẹ́ bá bò dhalika atharu li qulubikum wa qulubihim ẹ̀yin sàábé tẹ́yìn ó máa bá wọn sọ̀rọ̀ ńgbà ìbá ti rójú wọn èyí ò ní ó lè fọ ẹ̀mí yín mọ́jú àwọn náà ńgbà tẹ́yìn náà táwọn náà ti bójú wọn kò sí bẹ́ẹ̀ ti ṣe kankan èyí náà ni ó fọ ọkàn tí wọn náà mọ́jú Yorùbá náà sọ kíní kan ọ̀rọ̀ nìkan jọrọ àlìfàṣà ni wọ́n ní ojú làwọn ń bá sùn lára obìnrin ó ní tí wọ́n ti lo gbólóhùn ìfẹ́ lo gbólóhùn dọ̀tí tán lónìí a ní jí ń bẹ lábẹ́ wọn ò yàtọ̀ àmọ́ kí ló yàtọ̀ lára wọn ojú ni ẹ̀dàkùn ṣe ń tẹ́yàn tí ń bá sùn lára obìnrin lóòtọ́ sábẹ́ yàtọ̀ kó yàtọ̀ lóòtọ́ al-Imam Ibn Qayyim al-Jawziyya alayhi rahmatullah wọ́n ní al-jima'u fan ọ̀rọ̀ bá a ṣe máa ń ṣe ìbálòpọ̀ pẹ̀lú obìnrin fánù ni àwọn obìnrin gúdù ń bẹ̀ ju ara wọn lọ àmọ́ kankan náà ni bọ̀bí kálukú ṣe lè pàfọ́ọ̀mù ń bẹ̀ ló ṣe gíní ló yàtọ̀ àmọ́ kí ni ọkùnrin kọ́kọ́ máa ń wá lára obìnrin pàfọ́mánsì rẹ̀ níbi ó bẹ́ ṣe sex ọ̀tí lè mọ́ báwo ló ṣe lè pàfọ́ọ̀mù tó ọ̀tí lè mọ́ in tó kọ́kọ́ rí tí ó kọ́kọ́ attract ẹ ó ní gíní jọmọ́ ojú ni wá kọ́kọ́ rí láfá kan gbà tó fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ni ó bá ń tí ó bá sí ìyàwó yóò sì bá wọn sì náà rí ó ní nadhratun wabtisamatun fasalamun wa kalamun wa maw'idun wa liqa'un nadhratun tó bá kọ́ rúbìnrin báyìí in tó kọ́kọ́ sí ni pé ọkọ̀kọ́ wo ni kí sì lọ wù lára rẹ̀ ọkọ̀ wojú ẹ̀ tó bẹ́ fẹ́ ọkọ̀ wo ni zina lọ bẹ́ ṣe ọkọ̀ ṣe kí ni ọkọ̀ wo ni tó bá wò tán wabtisamatun kí ni ó tẹ̀lé ó smile ẹ bá jọ́kọ̀ wòrán yín tó náà bá ilé ti wọ́ padà kí ni ó ṣẹlẹ̀ ẹkọ̀ jọ smile ẹ̀kan bọ̀nù fasalamun kíkílẹ̀ ni ó kàn tẹ̀lé ni káláwọn tó ní tìbí náà ni sàwọn alékún alájá alékún salam afá ẹpẹ̀lẹ́ sáà ẹpẹ̀lẹ́ máa ń bọ̀nù fakalamun lẹ́yìn sálámà ọ̀rọ̀ kan mọ̀ dáyín pọ̀ ni salamu alékún salam ẹkùnjọ́ mẹ́ta àwọjọ́ kan pẹ̀lú ẹpẹ̀lẹ́ tí adáwà ni
ẹlẹ́wọ̀n àárí lásàlátù láti bí ìjẹta tó lásàlátù lọ ti mọ́ serú yíò àárí láti bí ìjẹta ọ̀rọ̀ ń bọ̀nù lẹ́yìn bàkàlá mọ́ fàmà ìdán ibi tí ó ti mọ̀ dá pàdé nù àṣà lè pàdé ní kìíní ní ọ̀túnla ok ma try ń bọ̀nù lẹ́yìn fàmà ìdán fàlẹ̀kọ́ ìpàdé ó kàn ṣẹlẹ̀ ní ìpàdé tó bá ṣẹlẹ̀ kánísì náà lẹ́fẹ́ ṣe òdìsì náà nù káàsì lẹ́fẹ́ fẹ́ra yín náà ní ó di kíní ó di náà nù àmọ́ tó wájẹ́ sí lábẹ́ hijabu lẹ́wà dhalika atharu li qulubikum wa qulubi ẹ̀dàpọ̀ ẹni tó bójú tó da gbogbo ẹ̀ bójú ṣe ọ́tí ẹ̀ kọ́kọ́ rí débi tó mọ̀ pé smile àbíbẹ̀ kọjọ̀ mọ́ kódà tí wọ́n bá ń smile sí lọ́kàn tóhun gan bá ń smile padà lábẹ́ nìkọ́ọ̀bù ọ̀ lè mọ̀ torí ọkàn ní pé kan wú ọ náà ní bí orí ẹran ìwọ́n mọ̀ pé àti àmọ́ tí ń dáhùn sálámà ní àbí ò dáhùn so láti gbàgbọ́ iye gbónà tó lọ ní dhalika atharu li qulubikum wa qulubihim ká tó dẹ̀ àbọ̀ àwọn ìyàwó wa amọ́ntànsí wallah so in tí ó bá yí ọ já mọ̀ pé kò ṣe gínú kò yí ọ kò yí ọ ní ọ wà lọ rẹ̀ wá bó ní yóò ti yí ọ aláwọ̀ kan máa ń sọ gbogbo ẹ̀ ìkànnù ká lọ bí ẹlẹ́kejì àfá ayà tó lúwa wá ní ya ayyuhan nabiyyu qul li azwajika ayà 59 wa banatika wa nisa'il mu'minina yudinina alayhinna min jalabibihinna ya ayyuhan nabiyyu qul li azwajika wa banatika wa nisa'il mu'minina àmọ́ wá bí tí ó lámọ́lẹ̀ pọ́lọ́gọ́dọ́ جلابيبهم ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما الله سبحانه وتعالى يا أيها النبي يا النبي مقيا قل لأزواجك بانكي فاwọn ìyàwó rẹ̀ وبناتك báńkì fáwọn ọmọ rẹ̀ lóbìnrin ونساء المؤمنين báńkì fáwọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo pé wà ní sáìlì múmi nínà àwọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo àwọn ọmọ àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin àwọn ìyá tó bí àwọn olùgbàgbọ́ òdodo gbogbo tó bá so mọ́ àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin ó ní kí gbogbo wọn kọ́ yudinina alayhinna min sọ fún wọn pé bí wọ́n bá wọ aṣọ wọn ẹ̀wù gbẹ̀gẹ̀dẹ̀ wọn jàlábíbì hinna jilbab ìtàn pè ní jìlbáàbù ní ẹ̀wù tí ó ṣe gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí ó pé béèyàn bá wọ̀ bá yóò tóbi ní ara Ọlọ́run ní jẹ́ kí wọ́n wọ̀ kí wọ́n dàbò láti òkè kó jẹ́ kí ni kó délẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ní ìhùn làwọn yóò fi máa mọ̀ wọ́n yàtọ̀ ni wọ́n fi ní máa fa burú kàn wọ́n o. Wọ́n lè jẹ́ victim rape láyé èèyàn kẹ́kọ̀ọ́ nílé rape wọn láyé. So ẹ̀wù kí ló ní káwọ̀ yìí ẹ̀wù kí ni gbẹ̀rẹ̀gẹ̀ yóò ṣe gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lára tí wọ́n bó látorí tí wọ́n bójú wọn tí ẹ̀jẹ̀ agbọ́ agbọ́pọ̀ níwọ̀n ìbojú àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀wù gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ sóhun lẹ́yìn wọ̀n lè kéwù tí yín ẹ̀wù gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ sóhun níyàwó rẹ̀ wọ́n tẹ̀bí lè ṣá clear pé yudinina alayhinna min jalabibihin aṣọ ìmúra tọ́lọ̀ fẹ́ kóbìnrin ó múnú gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ní ìmúra ní aṣọ ní gbọ́dọ̀ ṣe kí ni jama gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ìwọ obìnrin tọ́lọ́wọ̀n bá ti ní kọ́rọ̀ yìí kò yí ọ àbóyí ọ tí ilé ṣe ma bẹ́lọ́n fún ara rẹ ni o ma ṣe kí ni ma bẹ́lọ́n fún ara rẹ Al-Kùránì ọ̀tẹ́lé o a ma bẹ́lọ́n pé Ọlọ́run kìíní yìí sì wù mí Ọlọ́run mo sì fẹ́ ṣe Ọlọ́run ṣe ń rọrùn fún mi ìwọ náà kọ́ wá máa dú gbogbo ọ̀nà wo lọ́ fi ṣe òfin ní Ọlọ́run dídì pé Ànábì ya ayyuhan nabi قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن الله أكبر ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما ìgbà kéré jù báyìí lọ ìgbà ṣe kí ni mo wí ká kéré jù báyìí tó rá sí kéré sí iná àwọn ìgbà wá kéré jù báyìí lọ ìtí mo fẹ́ wí yìí yóò ti fẹ́ lé ní 20 ọdún gánà àwọn àfáà lẹ Yorùbá yìí
à ń bẹ̀ bí ìran ti Mustafa tí mo wà lọ́dún gan àwọn agbé wá sí wádùgbò wa àfá ipé yìí kọ́kọ́ ríyàn tí ó kọ́kọ́ tú àyà yìí tó wá describe ẹ̀ àfá ní Alhaji Abdul ní àbùtó ọlọ́bàá sí dáadáa fún wọn tọ́gbà wọn yóò ti pẹ́ndì wá sí abá débi àyà yìí agbádálà fà wá wọ̀ wá sí ojú agbóúnjọ náà láàrín ọ̀sìnwọ̀n kí táwọn bá ń ti wá sí tí wọ́n fi gbogbo kàrámọ̀ sí sọrí gbà wọ́n débi àyà yìí la ilaha illallah wọ́n ní Ọlọ́run ní yá ayyuhan nabiyyu Ọlọ́run ní mo pẹ̀rẹ̀ ànábì qul li azwajika sọ fáwọn ìyàwó rẹ̀ wa banatika àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin wa nisa'il mu'minina àtàwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo yudinina alayhinna min jalabibihinna ọkàn mú agbádá báyìí abá túlẹ̀ àbá agbádá ni wá ṣe pé kán wẹ̀wù gbẹ̀gẹ̀dẹ̀ wọn kán máa fi wọlé káàkiri la ilaha àbá ariwo sọ níjọ́ta wí àmọ́ bá ti ké ní èèyàn mélòó ní jàlé bẹ́ẹ̀ lẹ́ Yorùbá kìí sọ̀rọ̀ pé àwọn alùsúnà ló gbé ọ́n gbédé kọ́ tí ń bẹ́nu Al-Kùránì ni gbogbo àbálẹ̀ Yorùbá tí ó bá tú àyè yìí kò gbọ́dọ̀ tú kúrò ní ẹwú kíní gẹ́gẹ́dẹ́ jẹ́ á fi ní kọ́ọ̀bù tá àjọ ń fà ọ́n bojú wọn bojú já fi yìí lẹ̀ ẹjá tí ẹ̀kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bi eléyìí náà pé ó yá mí ń jà lábíbì yìí náà ẹ máa kó àwọn ọmọ kí oyin lóbìn jáde gbogbo ẹ̀yin àfáàyè ilẹ̀ Yorùbá oníwàásí ẹ kó àwọn ìyàwó yín jáde ẹjá máa rí wọn ọrùn wọn tí ń sílẹ̀ yìí sálùkùránì ni ó mọ sílẹ̀ ìgbà ìyá wọn tàà rí ìta yìí sálùkùránì ni a mọ́ rí ẹsẹ̀ wọn ẹrúkún wọn àbí kí ni gbogbo jẹ́ ìpé àyín ojúkún wọn tàà rí ìta sálùkùránì a mọ́ rí ìta tọ́ bó bá tó yẹ pálùkùránì ò rí bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ kọlifá yá jẹ́ pé irú yìí kọ́ ló yẹ kó máa sọ̀rọ̀ obìnrin bojú obìnrin ò bojú alùkùránì ní pẹ́rẹ́gẹ́dẹ́ yìí àfá ìjọ tí wí ìṣẹ́rígbà tán tú agbádá yìí lẹ̀ fà yùdí ní ọwọ́ ìwá ṣe báyìí agbádá náà wà lọ rẹ̀rẹ̀rẹ̀ àfáwà mi ń jà lábí ibi ń kàfá àgbà gbọ́ báyìí wọ́n ní wọ́n lọ gbogbo ọjọ́ tí ń bá fẹ́ yàwó láyé àti kó múra báyìí nígbà náà sì ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ súnà táṣẹ̀ mọ́ká ríádù sọ́lì yìí náà ma lọ ka wọ́n gé sókò tó nù ríádù sọ́lì yìí náà ma lọ ka mọ́kúnlẹ̀ nù ríádù àwọn àgbà ní kíní ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ìrìnà tí àwọn ọmọ yìí náà 19 kíní kan àbí 2000 kíní kan lọ́rọ̀ tí ń wí tọ́lọ̀ bá ní wọ́n gbọ́rọ̀ yìí wọ́n mọ̀ kọ̀nfàmù ẹ̀ wọ́n rántí pé Adéyẹmí junction náà wà níjọ́ náà ọlọ́mọṣà fún alágbóyọ́ ọ̀rọ̀ rẹ̀ o ọlọ́run kó ṣàlékún dáadáa fún wa o ọlọ́run fọ̀rọ̀ rẹ̀ yé wa Al-Kùránì rẹ̀ pẹ́rẹ́gẹ́dán ọlọ́run ní àkánwò aṣọ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ látòkè ẹ̀dàkùnrin tá bá wá gbé látorí tó ṣe gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ gbò ní ó ti rí tẹ́ gbé látorí báyìí nígbà bá fẹ́ sọ pé kò sójú nú ẹ̀ á níbo áyà ilé ìkọ́ lọ́ọ́ fi yọ yìí lẹ̀ áyà yìí kọ́ torí táyà yìí ti mú wá ní pé ẹwù gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ni yudinina alayhinna ká dáàbò orí kan jí kó àtórí wọn báyìí alayhinna ni látàgbárí báyìí ni wọ́n ti ṣe gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lọ́lẹ̀ tó bá ṣe gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lọ́lẹ̀ ṣébì kan bẹ tí ó mọ̀ sílẹ̀ yóò bójú yóò ọwọ́ gan bẹnú ẹ̀ pẹ̀lú áyà ilé yìí so áyà yìí kọ́ làá fi wá ń yọ gbogbo nǹkan míì táwọn àfà padà yọ lẹ̀ áyà ilé ìjà mọ̀ pé kó ṣe gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ láti bó látòkè débonú ni ilẹ̀ ìdájọ́ Ọlọ́run rẹ̀ o tọ́ wá gbọ́yé mọ́jẹ̀ wọ́n dọ̀rọ̀ irú wọn lójọ́lẹ̀ nítọ́ ọ̀sọ́ gbọ́wà ìyọ́ gbọ́wà sí Kútúbí ti lọ wọ náà tọ́ bá borí ẹ̀dàkùsá ti sọ̀rọ̀ náà nìsí ọ̀tọ̀ ní ká kí òfin Ọlọ́run fún ara wa ọ̀tọ̀ lè yóò wọ náà ọ̀wọ́ náà torí èyàn wọ náà ọ̀wọ́ náà alìkíyàmà ni yóò wọ́ Ọlọ́run ni yóò wá ọwọ́ Ọlọ́run ni kíni ni yóò wá àmọ́ ìdájọ́ Ọlọ́run agbọ́dọ̀ ké fún ọ ìdájọ́ Ọlọ́run lórí àwọn obìnrin rèé Ọlọ́run tún wá sọ àǹfààní ẹ̀ fún wa Olúwa ní dhalika adna an yu'rafna fala yu'dhayn wa kana Allahu ghafuran rahima Ọlọ́ni yíò ló súnmọ́ ká bí dá wọn mọ̀ dáadáa fala yu'dhayn wọn fi ní fàbúrú kankan àbí ṣùdá kankan wọn ẹ̀dàkùn obìnrin wo ni yóò múra bá ti ní kan múra yìí tí wọ́n wà ní pé wọ́n fẹ́ rèpù rẹ̀ ẹ̀rí pé tí wọ́n bá rèpù obìnrin bẹ́ẹ̀ ẹ ti kọ́kọ́ ka 1000 obìnrin tó sí ìrálẹ̀ tí wọ́n ti rèpù náà kó tó máa kan irú àwọn yìí kódà tí ó bá ṣẹlẹ̀ sírò àwọn yìí ń gbà míì a ṣe pé wọn yìí kàn mí ní ẹ̀ ní taburú ni kìí ṣe pé wọ́n lóun ló attract àwọn wọ́n ní sọ pé ó sì díṣ àwọn pẹ̀lú múra rẹ̀ àwọn múra táwọn obìnrin múlẹ̀ ní múra tó yẹ pé àfáwọ̀ gbọ́dọ̀ ní títì ni ọlọ́mọdé ọ̀daràn jẹ́ nọ́bà àkọjọ́ délé láwọn múra wọn tó mú nìsí àfikọ́ lọ mọ́sá sàánú wa ó fún alágbọ́yọ́ ọ̀rọ̀ rẹ̀ áyà yìí bó ti wá nínú
áyà táwọn àfá padà fi wá ń yọ àwọn nǹkan kan míì lẹ̀ èyí wà ń bẹnu súrọ́tù Nur, súrọ́tù An-Nur inú Quran chapter 24, Quran chapter 24 áyà 30 àtọgbọ̀n ó lé kan. tẹ́ríkẹ́ èmi máa ń sọ kíní kan pé àwọn ilé ìtànmọ́ láwọn ń dànkarú wọ́n èé mọ̀ pé wọ́n máa ń fún àwa ní avenue láti wá ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn. tẹ́yìn bá ti ń darú nǹkan míì tẹ́ pàlè mọ́ ronú pa fẹ́ ṣàlàyé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ akẹ́yìn tí mọ́ ṣàlàyé rẹ̀ ni ẹgbẹ́ ìwé ilé ìta ṣàlàyé yìí nísìn ọ̀rọ̀ ìjáàbò sí ìjáàbò alìmọ́ráyè rẹ̀ ó sì dá mi lójú pé bá ti ń wì obìnrin míì tí ò mọ borí tẹ́lẹ̀ bí ti ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ògbólọ́rọ̀ lọ́hùn àmọ́ rẹ̀ tí ó ti mọ̀ pé kémi náà sì máa lo ìjáàbò báyìí kémi náà sì máa lo nìkọ́ọ̀bù báyìí ọlọ́mọdé àti rọrùn gbogbo ẹ̀yin tó bá wù bẹ́ẹ̀ ẹ̀yin tí ò ti wù ọlọ́mọdé àti ó wù yín ọlọ́mọdé àwájẹ́ kí gbogbo owó lè ṣe eré bẹ́ẹ̀ ọlọ́mọdé àwájẹ́ ajẹ́ ọlọ́mọdé àgbà wá láàyè bó bá gbà wá láàyè tán bá bá sọ̀rọ̀ hijab a rí pé ìtàn hijab ọ̀nà rẹ̀ jìn àǹfààní tí sì ń bẹ́ẹ̀ wallahi ó kọjá àwàsá láwọn àǹfààní ńláńlá Olúwa sọ nínú súrọ́tù Nur ayọ̀ ọgbọ̀n pé kullil mu'minina yaghuddu min absarihim wa yahfadhu furujahum dhalika azka lahum inna Allaha khabirun bima yasna'un wa qul lil mu'minat يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن لا إله إلا الله ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون Olúwa ní rẹ̀ ànàbí tí a pé áyà yá àyọ́ ànàbí kulli azwajika kan dá gbogbo ẹ̀bùlẹ̀ kan ayú ẹ̀kọ́ tó áyà lè wá ní kullil mu'minina ìrẹ́ ànàbí sọ fáwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin yaghuddu min absarihim kan mọ̀ rẹ̀ ju wọn lẹ̀ kan ṣe kí ni kí ni kan rẹ̀ jú lẹ̀ sí kí ni kan máa wò ṣe kan máa wò ojú ọ̀nà kọ́ kan rẹ̀ júlẹ̀ lára obìnrin kan mọ́ mọ́ wo àwọn obìnrin níbi wíwò ọwọ́ tán ni yóò jókòó sọ́kàn tán lọ nílé kọ̀ntró ara rẹ̀ mọ́ àmọ́mọ́ rẹ̀ júlẹ̀ àwọn karambà ní ilé ìtàn bá ti wá bẹ́ takò ọ̀rọ̀ yìí tẹ́ alùsùn náà bá ti wí wọ́n ni káwà kàrímọ́lẹ̀ báyìí kábà lè ṣubú àní ọ kàrímọ́lẹ̀ karambà ní ni ọ àní ọ kàrímọ́lẹ̀ kọ́ la wí àní ọ ṣe gíní rẹ̀ júlẹ̀ àní gbójúkò láàrẹ̀ ìtọ́ ń wò lọ́wọ́ náà lónà gbójúkò láàrẹ̀ kọ́kọ́ wàràmàrí ara rẹ̀ ọba ti ń wo wíwo sọ́rígbà tí ń wo ǹtọ́ ọmọ ìdùn àgbákò bẹ̀ náà nù má wo débi tọ́ mọ̀ pé ó dùn tọ́ bá ti wo tí wọ́n náà ti rí ṣẹ́jú rẹ̀ kó mẹ́ kódà ń gbà nígbà Muhammad ṣe ṣáríwá àárín yìí ó nìtọ̀ lákà nadratul ula àyíbá mọ́ ojú rẹ̀ ti ẹ̀ ṣe mistake kan lọ́bẹ̀ lọ́bá rí ẹni tó rí ẹyọ kan náà ní ti ọ tó ti yá ṣe kínú gbẹ̀kú ọmọ bọ́bá ilé wú ẹlẹ́ẹ̀kejì wọ́n kọ ẹ̀sẹ́lẹ̀ fún ọ tọ́ránùkù á ní ti ní ọrẹ ojú rẹ̀ ńlẹ̀ nǹkan náà wà fún àwọn kan ọlọ́mà sí dáadáa fún wọn ìgbà ń bẹ nílé kí wọ́n ń kọ́ wá kí ó lọ́wọ́ ọjọ́ kan wọ́n débi ayá yìí wọ́n fẹ́ pa wá lẹ́nu a nígbà táwọn bẹ ní jámíà ipe lẹ́kítọ́rà àwọn kan elédè pa ní oní àdàbù báyìí wọ́n ló wá ń kọ́ àwọn kí ó lọ́wọ́ pé ó wá rọ ọmọbìnrin kan mọ́sí ló ń darí ìtìṣẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ni náà wá rọ ọmọbìnrin tí ń kọjá lọ ní bá ń wú lọ báyìí aláwọn afá kan sọ fún ni pé kullil mu'minina yaghuddu min absarihim
ẹ̀rẹ́jú ilẹ̀ oní lam antahi min al-ula oní ṣe mọ́ láàlẹ́ wo ẹyọ̀kan wọ́n èṣẹ́ gíní wọ́n èparí ẹyọ̀kan bẹ́ẹ̀sì èdè burúkú ní yíò náà lọ́wọ́jà bá wọn ṣe ẹyọ̀kan bá ní ẹyọ̀kan ní tọ́kàn ṣe mi ṣe kì jáwọ́ bẹ̀ tí kèéṣe tó ń pọ́ tí ń wo lọ ó ti kò lẹ́yọ̀kan ó ti dẹgbẹ̀rún pàápàá tó bá ṣe ìdìmọ́nù nadar Olúwa ní qul lil mu'minin qul lil mu'minina yaghuddu min absarihim ṣẹ́rí gbogbo zìnà tó gbalẹ̀ yìí bí zìnà ti gbalẹ̀ gan kan yìí ṣẹ́rí tó bí ní gbogbo wíwò táwọn àwọn obìnrin ṣàkàṣàkà wíwò táwọn wọn ni torí tó ọba ilé ti wò yóò jòkó sẹ́mi rẹ̀ bó bá ti jòkó sẹ́mi rẹ̀ ọ̀dílé kọ̀ntúrò ẹ̀mí rẹ̀ mọ́ yóò wá di nọ́dúrọ̀ tó ń wábùtì sáàmà tó ń wàsálàmù wàkàlàmù fáàmà ó ìdún fàlíkọ́ bí ó ti dínú àmọ́ kó lè má di bẹ́ẹ̀ má wulẹ̀ wò ní wíwò tí ó kó bá gbójú rẹ̀ kú má wulẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀kan náà ní tètè gbé kú kọ́ ìdímọ́ bá ti ẹ̀rọ tọ́ ọlọ́ni ẹrẹ́jú yínlẹ̀ bẹ́bá wà rẹ̀jú ńlẹ̀ tán ọlọ́ni kan tó wá sọ abẹ́ wọn ẹ̀rí gbé líǹkì ẹ̀ papọ̀ rẹ̀jú ńlẹ̀ sọ abẹ́ rẹ̀ tọ́ bá ti rẹ̀jú ńlẹ̀ ọ lè má lè sọ abẹ́ rẹ̀ so bí ìwà ẹni tọ́lọ́ sì fẹ́ gẹ́gẹ́gẹ́ lábẹ́ yìí torú gẹ́gẹ́ ní ibi sísìn ó ti wálé ayé nu ọlọ́wọ́ Olúwa ti ní ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ọba tó dáwà mọ̀ ìgbà tọ́lọ́ ti wá ṣe zìnà léwọ̀ àwọn tó lè jẹ́ kí zìnà ó wáyé àbí kó ṣe léwọ̀ Ọlọ́run ti ní pé ẹ má ṣe zìnà ó wá fẹ́ pàṣẹ bí pé ẹ̀ṣọ́ abẹ́ ìṣọ́ abẹ́ yìí ò ní rọrùn tẹ́ ẹ̀ bá ti kọ́kọ́ ṣọ́ ojú torí wọ́n ní tójú bá ti rí ọkàn ó ṣe gínú ọkàn ó gbà á so ẹ kọ́kọ́ rẹ̀ jú ńlẹ̀ tó ìrẹ́jú yí ńlẹ̀ ìtẹ́bí Ọlọ́run wá bẹ́ẹ̀ mú pẹ̀lú ẹni pé wà yá hafadhu ẹ máa ṣọ́ abẹ́ yín Ọlọ́run yóò ló fọ̀ yí mọ́jú o tẹ́ bá ti fẹ́ kó sínú koríko inna Allaha khabirun bima yasna'un ọdájúdájú Allah subhanahu wa ta'ala lẹ́ni tí ó fún yín ní ìró pẹ̀lú tẹ́ bá ṣe níṣẹ́ Olúwa tún wá ní yaghdudna min absar Allah ni ẹ bá ń sọ fáwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin náà ẹ sọ fáwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin náà yaghdudna min absarihin ẹni káwọn náà rẹ̀ ju wọn lẹ̀ wa yahfazna furujahum káwọn náà ó sì ṣọ́ abẹ́ wọn yubdina zinatahunna illa ma dhahara min wọn àwa gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ wọn hàn àfi tí ó bá ṣe pé mọ́ dhahara minha in tí ò lè mọ́ sáì hàn ibi ọjọ́ wá wà nù kí ni ò lè mọ́ sáì hàn àwọn mínú àwọn onítẹ̀fsírì wọ́n lásọ aṣọ wọn nìkan ló lè mọ́ hàn tó dẹ́sọ lásọ náà àwọn mínú irọ́ ojú wọn ẹyọ kan báyìí ni wọ́n wí àwọn mínú irọ́ wọ́n lé ojú wọn fèsì báyìí wá báyìí àti ibi ọwọ́ wọn dé báyìí pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ kan tayí látọ̀dọ̀ Ànábì wa Muhammad wọ́n láwọn yíò ní áyà ní sọ ibi tẹ́nu àwọn àfókò sínú inú fà lóbi dọ̀rọ̀ àbójú fún àwọn ẹni tó yàtọ̀ sí ìyàwó Ànábì ibi ó ti di ojú mẹ́bẹ́ àbí òsì mẹ́nu ẹnìkẹ́ bí eléyìí lil mu'minina àti mu'minati ló wí but táwọn ìyàwó Ànábì ó ti lámọ́lẹ̀ panagada yudinina alayhinna táwọn ìyàwó Ànábì dandan ní tí wọ́n níbi táwọn eléyìí illa ma zahara minha sójú àtọwọ́ bẹ́ẹ̀ àbí òsì ń bẹ́ sáàsọ nìkan ni ṣé ẹnu ma yà yí ojú ẹyinjú méjèèjì yìí nìkan ni àwọn táwọn àfáà ń fà mọ́ra wọn lọ́wọ́ nínú tíránù èyí ò ní ó sì ti pẹ́ gbogbo nìkọ́ọ̀bù sí lára ìsìláàmù yìí erí burúkú tó jẹ́ dé ní o Ọlọ́run má jẹ́ bá wọn ṣe Ọlọ́run á ṣàlàyé débẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tọ́ illa ma dhahara minha Ọlọ́run tó wá ní waliyadribna bi khumurihinna ala juyubihinna ẹlẹ́yìn tọ́lọ́run tó wá igbó lóhùn yìí Ọlọ́run tó wá rí emphasize ẹ̀ pé àní wala yubdina zinatahunna illa li bu'ulatihinna Ọlọ́run ni àná gbọ́dọ̀ máa fọ̀ṣọ́ wọn yìí hàn tí wọ́n bá fi hàn sí yàn illa àwọn ọkọ wọn nìkan yìí ṣẹ́rí láti orí obìnrin báyìí tó fi débi èékánná ẹsẹ̀ rẹ̀ kò sí tí ọkọ rẹ̀ ò lè rí lára rẹ̀ láti kí mo pè jọ mọ́ inú orí obìnrin báyìí tó fi débi èékánná ẹsẹ̀ rẹ̀ kò síbi tó bìnrin ò lè ṣe gínú àmì tọ́kọ rẹ̀ ò lè rí ní ara rẹ̀ gbogbo tí bá ń jẹ́ ọ̀ṣọ́ ọkọ lónìí tọ́ àwọn tó wá pọwọ́ tẹ̀ lọ́kọ́ aw
ọlọ́run àwọn òbí wọn tó bí wọn, òbí tó bí obìnrin tó jẹ́ bàbá wọn, ẹnu tó lè rí ojú láti bí inú orí rẹ̀ báyìí débi òkè gbáyà báyìí, lọ́wọ́ òkè lọ́wọ́ sàlẹ̀, láti bí orúnkún lọ sí bí ẹsẹ̀, èyí tí bá ń bẹ láti bí gbáyà báyìí débi tán débi orúnkún, ẹnìkankan ò gbọ́dọ̀ rí lára obìnrin àbí ta ní àfọkọ rẹ̀. Ó yé àbí òye? Tí làlúrí bá dé ní òmẹ́lòmí rí kódò obìnrin ẹgbẹ́ ẹ̀, ìdáwọn alfáà mi kan mọ́ mú wá bóbìnrin ẹgbẹ́ ẹ̀ ní pé bóyá ó lè rí láti bí orí débi gbáyà débi ìdodo, pé ẹnu mọ́ ìdodo síbi tán mọ́ bí erúnkún, ẹnìkankan ò gbọ́dọ̀ rí lórí ilẹ̀ kódà tó fi jóbìnrin ẹgbẹ́ rẹ̀ àbí ta ní àfọkọ rẹ̀. Àfi tí làlúrí bá dé pé ó fẹ́ ṣe operation, pé á dókítà fẹ́ tíríjì kiri kan lára rẹ̀, dókítà ní jóbìnrin ló sì dá bàbá wá róbìnrin tọ̀ tó bá ṣe pọ́kùnrin náà ni làlúrí ní ó jẹ́, kìí ṣe pìlẹ̀. Ọlọ́run tó wá ní lẹ́yìn àwọn bàbá wọn, àwọn bàbá ọkọ wọn náà, irú tí bàbá wọn lè rí lára àwọn bàbá ọkọ náà lè rí, bàbá ọkọ rẹ̀ tó bí ọkọ rẹ̀ àbí kí tún ní ọmọ tóbìnrin fún ara rẹ̀ bá bí ọmọ rẹ̀ ọkùnrin, irú tí bàbá rẹ̀ lè rí ọmọ rẹ̀ náà lè rí, láti bí irun orí débò lápẹ́lẹ̀ kan ìgbà àyà báyìí, dẹ láti bí erúnkún àbí ojúgun ṣorúkún ní ibi orúnkún débi ẹsẹ̀ ọmọ rẹ̀ lè rí. Ìwàkíwà àṣàkáṣà ní ká máa múra lójú ọmọ ọkùnrin, ó tako Islam, kò bá Islam lọ. Olúwa tún ní àti àwọn ọmọ tó jẹ́ ọmọ tó kọ wọn bá bí fún ẹlòmí ìbí fọ́kọ wọn, ọmọ tóbìnrin mi ìbí fọ́kọ wọn, ipò kí ló wà? Ipò ọmọ wọn ni. Ẹnu bí tí bàbá wọn, tí bàbá ọkọ wọn tọ́mọ wọn ọkùnrin lè rí, ọmọ náà lè rí ẹnu bẹ̀. Ẹni wọ́n jọ bí wọn tọ́jọjọ́ ọmọ ìyá ọmọ bàbá, àbájọjọ́ ọmọ ìyá nìkan, àbájọjọ́ ọmọ bàbá nìkan, àbájọjọ́ ọmọ ìyá ọmọ bàbá, ipò kan náà ló wà. Ọmọ tí ọmọ ìyá wọn bá bí, ọmọ bírọ́dà wọn, ọmọ àbúrò wọn, ó yà bí òye. Àwọn bá ní ọmọ táwọn sísítà wọn bá bí, ọmọ sísítà wọn lọ́kùnrin, ojú ọmọ sísítà wọn àgbà, sísítà wọn kékeré, ẹ̀gbọ́n àbábúrò, ọmọ wọn ọkùnrin lè rí wọn. Àwọn obìnrin ẹgbẹ́ wọn náà lè rí wọn lẹ́nu bíbo, irun orí débò ìyàyín, àti láti bí orúnkún débò ibi ẹsẹ̀. Àbáwọn ẹrú wọn, ulil irbati mina, àbáwọn ọkùnrin tó ṣe pé ẹṣin inú ìwé ni wọ́n, táwọn yìí wò dá nǹkan kan mọ̀, táwọn ṣe kí ni jàmá ẹṣin ohun ẹkí lámọ́lẹ̀ bá àwọn òkóbó àbí kí tún ni. Allah ni àwì tífúlì àbí àwọn ọmọ kéékèèké tó ṣe pé àwọn ò tí ì mọ ìhòhò obìnrin yàtọ̀. Mímí làwọn ọmọdún 4 ọmọdún 5 tó ṣe pé kò mọ obìnrin sí àyàlẹ̀ kò mọ kankan, ọmọ kékeré ni ṣe máa iná àbí kí làwọn kíní mọ́ ń pè yẹ́ báwọn kò jámọ̀ irú àwọn yíò náà tán bá wà mí tán wá rí ẹnu orí síbí ọlọ́ni yíò náà ti burú jù. Subhanallah. Ẹtún tọ́nà tún yà yìí ọlọ́run ni wala yadribna bi arjulihinna, àwọn obìnrin ò tún gbọdọ̀ mọ́ wá rìn kan wá mọ́ jẹnsẹ̀ mọ́lẹ̀ liyu'lama ma yukhfina min zinati, liyu'lama bẹ̀rún láàmù lè ákíbà ní o gẹ́sẹ̀ láàmù ta'lil, láàmù kí lápé láàmù lè ákíbà yóò ní pé níbi wọ́n bá ti ń jẹnsẹ̀ mọ́lẹ̀ ohun táwọn ọkùnrin mi ò wá mọ́rún tí ń bẹ níbi ẹsẹ̀ wọn nínú ọ̀ṣọ́ ìyẹn lóbìnrin tó bá rọ bí lẹ́kṣẹ̀ àwọn kìíní tán mọ́ fi jẹ́sẹ̀ kò gbọ́dọ̀ mọ́ wá rí káfí máa mọ̀ pé ọ̀rọ̀ ìpòbìnrin yìí tó kìíní kan sẹ́sẹ̀, irin rẹ̀ ò gbọ́dọ̀ jẹ́nì tí ó mọ́ gbé sáǹdì tó sẹ́sẹ̀ ò gbọ́dọ̀ gbé jáde. Ẹwù bọ́lọ́wọ́ bá ti ń pọ̀ obìnrin mọ́tò ìyàpọ̀ níbi jẹ wọ́n, ọlọ́wọ́ bá mọ̀ pé obìnrin èyí róbìnrin kára yóò balẹ̀, kò sí bóbìnrin ní ò bá ti rí, bó bá ti rí báyìí fìtínà ni wọ́n ọlọ́wọ́ bá ló dá wọn bẹ́ẹ̀. Ọlọ́wọ́ bá yí sọ fún wọn nínú Al-Qur'an pé zuyyina linnasi hubbu shahawati minan nisa, adùn obìnrin àti dá sáwọn ọkùnrin lára, ìbẹ̀rù Ọlọ́run ní kálukú mọ̀ bí dá rẹ̀ padà. Ọlọ́run wá ń parí ẹ̀ pé Ọlọ́run lẹ́yìn ìgbàgbọ́ òdodo ẹ̀yà túbá lọ sọ́dọ̀ èmi Ọlọ́run ọba jami'an lápapọ̀ gbogbo yẹn túbá la'allakum tuflihun. Àwọn àyà tó sọ̀rọ̀ jáàbù, àwọn àyà tó máwọn ìyàwó ànábì náà mọ gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu rẹ̀. So àwọn àyà yìí ti establish niqab kóbìnrin ó bojú tọ́ ó wá níyàwó ànábì ò bojú, àwọn àyà yìí ti ọkọ̀ gba lẹ́nu sọ́hun
ẹ jẹ́ wá mú àdífì kan wá tí ó wà la gbogbo ẹ̀ mọ́lẹ̀ pọnra gandan yóò ṣe kí mo pé yìí yóò là mọ́lẹ̀ ọjọ́ ti lọ ní ó yẹ kí n sọ tán lè tán ni àmọ́ ẹni tí ó bá fẹ́ gbádùn tán torí tán ní dùn dáadáa mùsùlùmí tí ó bá gbádùn ẹ̀ lọ́ọ̀rẹ́ wo ní Bukhari ó bá ìtàn yìí ní hadith 4141 kí mo pé hadith 4141 ó bá hadith yìí mẹ́ nínú Sahih Muslim ó bá ní hadith ní pọ̀ ní Bukhari ó pọ̀ káàkiri àmọ́jẹ́ ọ̀rá fún ọ níyùn tún lọ wọnú Muslim ní hadith 2333 nínú Muslim tún lọ wo 2445 tún lọ wọnú Muslim hadith 2770 tún lọ wọnú Sunan Abi Dawud ó bá ní hadith 2138 àti hadith 4735 tún lọ wọnú Sunan Tirmidhi ó bá ní hadith 3180 àti ní hadith 3634 lọ́wọ́nú Sunan Nasa'i ó bá ní hadith 934 lọ́wọ́nú Sunan Ibn Majah ó bá ní hadith 1970 àti hadith 2347 lọ́wọ́nú Mu'atta al-Imam Malik Mu'atta al-Imam Malik sọ̀kọ́síkẹ́ Mu'atta gbogbo ẹ̀ sọ̀yíhù ni ayé lọ́wọ́nú Mu'atta tí al-Imam Malik lọ́wọ́nú hadith 542 lọ́wọ́nú Sunan Darimi hadith 2254 àti hadith 2467 lọ́wọ́nú Musnad Imam Ahmad hadith 24013 ọba mẹ́ àti hadith 24309 ọba mẹ́ ó pọ̀ bẹ́ẹ̀. ìṣẹ̀lẹ̀ yìí ni ìṣẹ̀lẹ̀ tá ń pè ní ìṣẹ̀lẹ̀ hadithatul ifki kí mo gbé ìṣẹ̀lẹ̀ bọ́ ti parọ́ zina mọ́tánú ìyàlá wa Aisha radiyallahu ta'ala anha bóò ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ìyàwó Aisha náà ló narí tí ẹ fún ara wọn wọ́n lá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam idha arada safaran aqra'a bayna azwaji tá Ànábì bá fẹ́ ṣèrìn àjò yóò wá ṣe qur'a láàrin àwọn ìyàwó rẹ̀ kí lá ní yóò ṣe yìí qur'a ni pé yóò cast lot yẹ ni pé yóò ìmọ̀ Yorùbá rẹ̀ yóò mú jí àríyí lọ́wọ́ pé gínú nísìn mo bẹ́ lọ́bì kan nísìn mo sì níyàwó ìyàwó tèmi ní ìṣẹ́yọ̀ kan ìyàwó mẹ́rin sáà lọ́nà afẹ́ àwọn ìpé mẹ́rin mo níyàwó méjì ayú ẹ̀kọ́ kí ní ìṣẹ̀lẹ̀ mẹ́wọ̀ tọ́ Ọlọ́run ṣàánú rẹ̀ Ọlọ́run ní jókù mo wá bẹ́ ìyàwó tèmi náà ní pẹ́ di mẹ́ta láìpẹ́ yóò insha Allah ẹ̀bí ẹ̀mí náà lè máa di oníyàwó mẹ́ta ayé so àwọn abẹ́ ṣe ní àjò ọ́n táwọn bá bẹ́ ṣe ní àjò tààlà Nábì ó wà mú dání kó lè máa dẹjọ́ káwàlá àpèjúwe ní ṣe káwà kọrúkọ gbogbo wọn ìyàwó mi kan Maryam bintu Sa'd ìyàwó mi kan Habibat Sulaiman ìyàwó mi kan Salimatu kìnní kan ìyàwó mi kan Maimuna àbíyàgọ́ káwà kó gbogbo ẹ̀jáde bá káwà ní àwọn ìyàwó mi mẹ́rẹ̀ rẹ̀ kò tí pé mẹ́rin mo wílẹ̀ kan o ta ni wà mú ní àjò àwa kópa àwọn mẹ́rẹ̀ rẹ̀ àwa dálẹ̀ àwa pọ̀ màkà wà mú pépà ó wà mú pépà ìgbò ókò yóò jáde ló bá di Maryam Sa'd àbígbà tí ó jáde ló bá di Habibatu Sulaimana lọ́rí pé ó kọ́ nìkan láti jáde nù bá ní tọ́ ta ni wà bá orúkọ tí ẹ ló jáde ìwọ lájọ ṣe ìrìn àjò irú ẹ̀ ló ṣẹlẹ̀ ńjọ́ náà yálà Aisha ni Ànábì ṣe kíní yìí ó kọ ẹni ó wá jáde ó jó kọ ìyá wa Aisha wọ́n bá bẹ̀rẹ̀ ìrìn àjò yìí wọ́n bá ń lọ sójú ogun ní ohun ìgbà wọn wá parí ogun meanwhile àsìkò yìí ayé àkóbìnrin ó káwọn ìyàwó Ànábì ó bo gbogbo ara kó bojú bó ti wà nù àdíthì nù ó ní fa kharajtu ma'a rasulillahi sallallahu alaihi wasallam ba'da ma unzila al-hijab bó ti rínú ó ní lẹ́yìn tí ayé àká bo gbogbo ara wa tó ti sọ̀kalẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé ó ní tẹ́ a bá sí lọ́ọ̀dù pẹ̀lú Ànábì báwọn fakuntu uhmalu fi hawdaji ìtàn pè ní kíní ní àwọn ayé gbàun àwọn bàtà kéré jù báyìí lọ ta máa ń wọ àwọn fíìmù ìmọ̀ àwọn ìlú tí mọ́ sí lọ́wọ́ fíìmù báwọn tí ẹ sí ó mọ̀ gbé kíní kan bí ilé báyìí tí ó mọ̀ gbé rìn tí ó kí ló kọ́ tó mọ́ gbé kínú lẹ́ Yorùbá ẹ̀sìn ni ó mọ̀ lọ́wájú wọ́n wá ṣe kíní kan bí ọmọlanke báyìí
kí lẹ́ pé yóò bá láwí ẹni caravan gbọ́ Yorùbá nǹkan sí wá àgbéde wa mọ́ so inú kíní òun làwọn ìyàwó Ànábì mọ́ wà ibẹ̀ láìṣà wa mọ́ sábà lọ máa ń wà tó aláwọn wá ń bá ìrìnàjò lọ ó láwọn wá débì kan Ànábì sá parí ogun yìí ó láwọn tí wá ń bọ̀ àwọn tí ń fẹ́ dí Mádínà àwọn bá sá débì kan àwọn bá wò pé kí ẹja jòkó mbí ó ní bí wọ́n ti jòkó Ọlọ́run bá wò pé òun fẹ́ sí gbọ̀nsẹ̀ ó bá bọ́lẹ̀ kó nu ilé ta ni wọ́n ṣe òun ó bá bọ́lẹ̀ kó nu ẹ̀ lẹ́yìn pé ó wọ ìjáàbù tó ti gbogbo ara inú ibẹ̀ náà wọ́n tún kọ́fà ẹ̀ ẹnìkan kò ní rí àwọn Ànábì inú tó wà ó bá bọ́lẹ̀ nù bẹ̀ bó ti bọ́lẹ̀ ó bá lọ ó wá kọjá gbogbo bí táwọn ọmọ ogun wà ó wọnú gbó lọ tààrà ó lọ rí gbọ́ bùkátà tí ó gbọ́ tọ́ ń gbò wá ṣe tán ó ní falamastu sọdírí ó ní mo kàn fọwọ́ kan igbáyà mi wò ní mo bá fìlì pé kíní tí mò ń so mọ́ ọrùn ṣé ní mi ìmọ̀ rí kíní ìmọ̀ bolówá wà kíní àwọn ẹni tó bá lo chain kíní ẹ mọ́ pé àwọn kíní tó máa ń ṣe wà pendas mo kíní ìmọ̀ rí bolówá jábọ́ sí Ọlọ́run bá padà sínú ibi tó ń lọ bóhun ti padà bẹ́ẹ̀ Ọlọ́run bá lọ rí ń wá níbi tóhun ti ń wá ibi òun pẹ́ sínú ń wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó ní làwọn gbogbo àwọn Sàhábà tó sinmi náà bá dìde ìgbà ó yá bọ́ ti ń lọ́nu yẹn lọ Àìṣà wá ní lásìkò yẹn dẹ̀rẹ́ àwọn obìnrin àwọn ń gbà náà àwọn èyí sábà sanra ní làwọn máa ń jẹ àwọn èrí nǹkan gidi jẹ ó sọ gbogbo ara àwọn fúyẹ́ débi pé bí èèyàn bá ń bẹ nínú léhùn àbí kò sínú ẹ̀rí ṣe kínú ẹ̀ ní mọ̀ pẹ́sọ àwọn kan ó ti yóò ti yá wọ́kàn gbéra kún mi mọ̀ bóyá mò ń bẹ nínú kíní ni àbí ìṣe kíní àbí ìmọ̀ sí mẹ́ wọ́n kàn gbé ọba ń lọ àfá àṣíwàhálà ló bẹ́ bẹ̀rẹ̀ yìí àṣíbìtì náà ló dé yìí àṣí àjálù ló bẹ́ jálẹ̀ àjálù ní àyè bọ́m̀bẹ̀dẹ̀ ní o àìṣe kíní jọmọ́ àyè bọ́m̀bẹ̀dẹ̀ ní ọlọ́mọsáṣánú wa ní tọ́ ó láwọn bá ń lọ ó ní àwọn Sàhábà wọ́n ti gbé kíní wọ́n ti gbé lọ àwọn tó gbé kán gbóhùn lídìí kíní òun wọ́n ti lọ kálukú ti lọ ó nígbà tó ń wà padà dé báyìí òun bá di kí gbogbo èèyàn ti lọ ìgbà wọn lọ tọ́ in tóhun ti wá ń wá tóhun ti wá ogbónúgbó tóhun ti lọ rí gbọ́ bùkátà lòun bá rí níbi tí ràkúnmí òun kọ́kọ́ dúró sí síwájú bí tóhun ti bọ́lẹ̀ yẹn tóhun fi wọnú bẹ̀ lọ àti bẹ́ẹ̀ ni ó jábọ́ sí inú bẹ́ẹ̀ lòun ti wá rí bóhun ti wá rí báyìí lòun wá wò pé kí wá lélẹ́ yìí báyìí ó ló kọ̀ pé kò sí méjì kò sí ṣe kò sáìṣe òun bá débẹ̀ òun bá èèyàn kan kò sí òun ò rí èèyàn kankan òun ò rẹ́ ní bọ́dì mọ́ kálukú ti lọ ní tó òun ṣẹlẹ̀ ní pé òun wà ń bí náà nígbà wọn bá délé àmọ́ débò mí ìtàn tó fẹ́ jòkó Ànábì ó sáà ní kó wá yọjú òun nínú bẹ̀ tí ó bá róhun kí ni yóò ṣe yóò nìkan wọ́n wá ibẹ̀ láìṣà wá wá ìyá ńlá Àìṣà ní ibi àwọn ti jòkó báyìí fabaynama ana jalisa wọ́n níbi mo ti ń jòkó láàyè yìí fi manzili níbi tí mo dúró sí náà gọlabatini oníbẹ̀ lónú ti kùn mí wá olójú mi yìí agbára mi ò ká kí n má lè sun oorun ọ̀hún mọ́ fanimtu ó ní mo bá sùn bẹ́ẹ̀ ẹnìkan wọ́n ń pè ní Safwan ibn al-Mu'attal kí bó péjọ mọ́ as-Sulami Safwan ibn al-Mu'attal as-Sulami ó lẹ́ni yìí òun lòun wá láti ní gbogbo àwọn ọmọ ogun àwọn àlùfáà ní ìtàn kan padà ní òun ní ibi táwọn Sàhábà bá dúró sí tó bá ti wá kó mẹ́ tán òun wà tún sí wà bẹ́ yóò wo àráǹdì pé ṣá gbàgbé nǹkan kan ṣé kò sẹ́nìkan tó gbàgbé nǹkan yóò wo gbogbo àráǹdì ó ní ìyẹn ló bá wá ó wá súnmọ́ bí tóun ó ti wá súnmọ́ bí tóun wà ó wá rí sàwádà ìsáni náìm ó rí pé èèyàn kan ṣàwọ nǹkan dúdú kan tó sùn lọ́ọ̀kan ó ní bóyá wá ń súnmọ́ bẹ́ẹ̀ fàárọ́fà ni ó ti wá rí pé ẹni ó sùn èyí tó kéré ńlẹ̀ yìí Àìṣà rí torí jọ́nà náà ọmọdé ni lọ́jọ́ orí kò tún ti wá lẹ́ran lára ó wá ní fàárọ́fà ni hínà ra'ani ó ní